How excellent is your name, O Lord. O Lord, my God. How excellent is your name in all the earth. How excellent is your name. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa, Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Mo kí n káàbọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Màmá wa Láyọ̀ Thomas, ìyá ológo láti Minnesota lọ́n, gbogbo yín ni mo kí pátápátá. Màmá wa Ìdòwú Olúṣọlá, ẹ káàbọ̀ sórí ètò. Olúyẹyẹ Adékúnlé, ẹ ṣeun, mo kí yín o, ẹ káàbọ̀ sórí ètò. Bí a ṣe ń wọlé yẹn, ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa àti ẹ̀yin ọ̀rẹ́ wa gbogbo tí ẹ wà lórí ètò báyìí, ẹ jẹ́ ká máa share ẹ̀, ká pe àwọn ènìyàn wọlé, torí pé lónìí àkókò péréte òun náà la ní lórí ètò yìí lónìí. Àkókò péréte ni àkókò péréte la ní lórí ètò yìí. Pé àwọn ènìyàn wa wọlé. Àdúrà òwúrọ̀ yìí, àdúrà tí ó nípọn ni. Ẹ má bínú pé a yí àkókò yẹn padà sí ọjọ́ Friday báyìí. A ṣàkíyèsí pé àwọn kan ó wù wọ́n náà láti máa darapọ̀ mọ́ wa láti orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n pọ̀lọpọ̀ àkókò yẹn òun ẹlòmíì ò tí ì jí nínú wọn. Bákan náà ni àwọn ètò kan náà tún wọlé tó jẹ́ wípé àwa náà tún gbọ́dọ̀ máa ṣe ní tí à ń sọ nípa àkókò nìyẹn. Kò sí àkókò kan tá a lè sọ wípé ó permanent, ṣùgbọ́n bí a bá ṣe ń tẹ̀síwájú, time tá a bá máa ṣe àdúrà lórí ètò yìí, a ó máa jẹ́ kẹ́ gbọ́. Olúwa, Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti níyìn tó. Olódùmarè, mo dé mo tún bá, ọlá tó yẹ fún ọ ni mo gbé dé, mo wá kí ọ lódidi odidi. Pípé ni ọ́, ọba tó pọ̀ nínú ìwà mímọ́, oníbú ọlá, oníbú ọrẹ tí ń bẹ lálákejì. Bí mo fẹ́ gbẹgbẹ̀rún àwọn kí ọ, bí mo fẹ́ gbẹgbẹ̀rún àwọn kí ọ, ọba mímọ́, ẹ lágbára, ẹ pọ̀ jù bá ń lọ níbi gíga. Ọlọ́run o, ojúmọ́mọ́ oúnjẹ ẹ̀yìn ni mo ṣe, bẹ́ẹ̀ ni mo sì mọ́pẹ́ wá. Mo dá àfin ẹ̀mí mímọ́, orin mímọ́ mímọ́ tí mo gbọ́ sétí ló gbé mi yọ síwájú Olúwa. Òkè tí mo gbójú sí, mo rí ìmọ́lẹ̀ ńlá tó ń taṣọ funfun nẹ́nẹ́ tó ṣẹ́yọ nínú agbára. Mo rádé iná, mo ráhàn idà, mo rírun funfun bí ẹ̀gbọ̀n òwú, mo rí bàtà idẹ tí ń kọ yanranyanran. Àmì tí mo rí kọjá àmì lásán, mo wólẹ̀ f'Èdùmàrè. Àpẹẹrẹ tí mo rí, àpẹẹrẹ ìyanu ni, ó lágbára ó ju bíntín lọ. Ìgbà yìí ni mo mọ̀ pé a ti kúrò nínú ara, a ti wà nínú ẹ̀mí. Orí òkè mímọ́ la dé, ohun gbogbo tí mo gbọ́ sétí orin mímọ́ mímọ́ ni. Bó ṣe adáàrin gbùngbùn òkè, ìtẹ́ ńlá kan bẹ níbi àrà ńlá lọ́jẹ́, ó ní ńlá ju gbogbo ìtẹ́ tó kù lọ. Ẹni àgbà tó jókòó lórí ìtẹ́, bí òkúta jaspi òun sáàdì lórí. Òṣùmàrè tó tayí ìtẹ́ tí mò ń wí ká, bí òkúta emeradi ńlọ́jọ́. Yàtọ̀ sí ìtẹ́ àárín gbùngbùn, ìtẹ́ 24 tó yí ìtẹ́ àárín gbùngbùn ká. Àwọn àgbà 24 tí wọ́n jókòó lórí ìtẹ́ ọ̀hún, àwọn ní adé wúrà lórí, wọ́n sì wọṣọ àlà funfun gbò kanlẹ̀ láì lábùkù. Ẹ̀wẹ̀, mo tún rí ẹ̀dá 4 ọ̀tọ̀ọ̀tọ̀, àwọn tún yàtọ̀ sí gbogbo ẹ̀dá tó kù pátápátá. Ìkíní rí bí kìnìún, èkejì rí bí ọmọ màlúù, ẹ̀kẹta òní ojú bí tàwa ènìyàn, ẹ̀dá ẹ̀kẹrin òun dàbí idì tí ń fò. Àwọn ẹ̀dá 4 ni wọ́n ní ìyẹ́ 4 tó kún fún ojú ní gbogbo ara. Àwọn kì í sinmi, àtọ̀sán àtòru ni wọ́n fi ń kọrin. Orin tí wọ́n ń kọ ni wípé mímọ́, 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 Olúwa Ọlọ́run Olódùmarè, tó ti wà, tó sì ń bẹ, tó tún bọ̀ wá. Àwọn àgbààgbà 24
àwọn ń fadé wọn lélẹ̀ wọ́n sì ń túbá. Ẹ gbọ́ orin tí wọ́n ń kọ. Olúwa ìwọ ló yẹ láti gbọ́lá láti gbogbo àtagbára, nítorí pé ìwọ ló dá ohun gbogbo. Bó o ti fẹ́ ló dá wọn. Mímọ́ lórin ìjìnlẹ̀ tí mo gbọ́ sétí, mo tún wólẹ̀ f'Èdùmàrè. Ìran tí mo ń sọ, ìṣípayá láti inú ọ̀rọ̀ Olúwa ni. Ibẹ̀ gan làlàyé Olódùmarè dálé lórí. Kò sẹ́ni tó lè ṣàlàyé Olódùmarè kó bọ́ sí déédéé. Ọlọ́run ní ṣàlàyé ara rẹ̀ lọ́jọ́kọ́jọ́. Ní ńlá lọ́ba tó pọ̀ ju gbogbo aráyé lọ. Àìkú ni, àìsá ni, ọba tí ń ṣiṣẹ́ tiẹ̀ ní tọ̀sán tòru. Ní ńlá lọ́ba tó fọgbọ́n dá ohun gbogbo, ẹni ìṣáájú ẹni ìkẹyìn. Olódùmarè àdìtú ni ọ́ o, àdìmọ́ṣe tú fáráyé. Olódùmarè tó túmọ̀ sí wípé ọ̀dọ̀ olórí tó ju ohun gbogbo ni màá sátọ̀ lọ. Èyí ni wípé ọ̀dọ̀ olórí alágbára lórí ohun gbogbo ni màá rè. Tó tún túmọ̀ sí pé ìrètí ẹni nígbà tí ìrètí bá tán, ipá ẹni nígbà tí ipá bá pin. Ó ńlá gbọ̀rọ̀dùn tí kì í gbèsẹ́yìn àṣebi, adájọ́ ńlá tó dùn fọ̀rọ̀ lọ. Ṣé ń papèdá ẹni àbí ń padà pé ẹ̀? Àbí mọ́sọ́léwì mọ́ kí n máa là á lẹ́bọ̀ ni? Olú ohun gbogbo nínú ohun gbogbo mo kí ọ. Olú àgbáyé, olú àgbárun, olórí ogun, olùpilẹ̀ṣẹ̀, líláyé láyé, lọ́run lọ́run, lànàlànà, létí òkun, lékúlékú lọ, lárùn lárùn lọ, lébilébi lọ. Ó èkejì bíi tàkọ́kọ́, olùgbéni, olùgbé ààfin ọ̀run, olùgbẹ̀bẹ̀, dídáredáre, dárídárí, dẹnidẹni, dàgbàdàgbà, dìdedìde, darí ogun, dìdedìde, tìjàtìjà, wúrewúre, wùwàwùwà, wùmíwùmí, ùbángíjì, ùbá bàbá mi kó ju kété ayé lọ. Mímímọ́, mayémayé, mọ̀rùnmọ̀rùn o, mònímòní, mọ̀lámọ̀lá. Àgbàlagbà, alágbára, alágbàwí, alákòóso, ajagunkógun ọṣẹ́, àṣekànmátì, aládé iná, aláhàn idà, awonitúnniṣe, ríràgbà padà, ríran, rẹ̀mírẹ̀mí, ríniríni. Elédùwà, ọlọ́run àṣọ tí jẹ́ èmi ni, ọlọ́run tí yaráyé lẹ́nu, èmi ni, ẹni ìpilẹ̀ṣẹ̀, èmi ni, tí jẹ́ mọ́ mi, èmi ni, tí jẹ́ mọ́ mi mọ́, ọlọ́run tí jẹ́ èmi ni. Ẹ̀yin ni mò ń kí, n ò kíra mi. Ẹ̀yin ni, àdàgbà má kú. Ẹ̀yin ni, ológo jùlọ. Ẹ̀yin ni, ìjìnlẹ̀ lókè. Ẹ̀yin ni, ọlọ́run èṣe tí í ṣe ni tó bá fẹ́ fọlá ṣe ni. Ọba tó gbóná janjan tó le lógun. Bàbá mi àfọ̀rọ̀ kàngbàkàngbà bógun èṣù mọ́lẹ̀. Àṣírí ọlọ́run ò ṣeé tú. Ọba tá a bá ní líle lójú ogun. Ẹni a pèpèpè tá ò dábọ̀. Ayé ń pè é, ọ̀run ń pè é, bẹ́ẹ̀ ni oṣù. Agbára tí gbani lọ́jọ́ ogun. Bàbá mi ò gbìjà ènìyàn mọ́ bẹ̀rù ọlọ̀tẹ̀. Adigaga nínú agbára. Ta ni ó pa? Ta ni ó mú? Ọba tó wọlé ikú tí kú ń sá kíjokíjo. Bàbá mi àwọ̀ dẹ̀dẹ̀ gbogbo ka ènìyàn á sì sá jìnnìjìnnì. À ń wò ó ń lọ níwájú. Aṣọ náà ló mú bora. Ó ń bọ̀ lẹ́yìn. Àlà funfun gbòòkanlẹ̀ láì lábùkù. Ọba tó ga jogun lọ. Ọba tó gùn jogun lọ. Ìkóbẹ́rẹ́ kò lè rí gbèsè. Ọba tó wúwo kọjá irin. Arabaribí tí a rí bèrè àbàtà. Ọba tí ò lè níṣòro. Òkè tó ju gbogbo àwọn òkè. Ọlọ́run o, ẹ̀yin gangan lẹ̀rù. Ikú tí má ṣe bí ní mú mẹ́mọ́. Olúgbayé, olúgbòde ọ̀run kankan, òkè ṣakata ṣìkìtì. Ọlọ́run mi, ọlọ́run ẹrù ni, a ò gbọ́dọ̀ bú. Ọlọ́run ẹrù ni, a ò gbọ́dọ̀ gàn. Ọlọ́run ẹrù ni, a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ẹ̀ ṣe ẹ̀. Mo wòkè mo wólẹ̀, mo rí ṣe ọlọ́run ẹrù bà mí. Ọba tó ní níní ọlá, ọba tó ní níní ògo, ọba tó gbọngbọ́n agbára nínú agbára, tó wọṣọ agbára, tó sọ̀rọ̀ agbára, tó ṣiṣẹ́ agbára, tó wá di agbára nínú agbára jọ, tó gbéra rẹ̀ wọ̀lẹ́ wù. Ẹ̀yin lọ́lọ́run ògo nínú àwọn ògo tó ju gbogbo àwọn ògo lọ. Ọ̀yá ṣiṣẹ́ ògo rẹ nínú ayé wa. Ṣera rẹ lógo lórí ọmọ wa. Ṣera rẹ lógo lórí aya wa. Ṣera rẹ lógo lórí ọkọ wa. Ṣera rẹ lógo lórílẹ̀-èdè tá a wà yìí. Káboyún ilé ó bí wẹ́rẹ́, káwọn àgàn ó fọwọ́ alábòsùn ní wàrà ṣèṣà. Ní gbogbo ayé Olúwa fẹ̀rù rẹ̀ hàn nínú ìlú, fẹ̀rù rẹ̀ hàn nínú oko, fẹ̀rù rẹ̀ hàn nípa gbígbé níga. Ọlọ́run mi lẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tó gbayé tó gbòde ọ̀run kankan. Ọ̀yá ta lẹni tó mọ̀ tún máa lọ kó já mi nírọ́. Àlọ́
ta la lágbára lórí ohun gbogbo, ta ló ti ń bẹ ká tó bí wa, ká tó bí bàbá wa, ta lòkun gbórúkọ rẹ̀ tó hóye, ta lọ̀sà gbórúkọ rẹ̀ tó mì tìtìtìtì, ta lọ́ba gbanimọ́gbẹ̀jẹ́, ta la láṣẹ lórí ohun gbogbo. Olódùmarè. Àlọ́ kí lọ́lọ́run ò lè ṣe lórí ohun gbogbo tí jẹ́ ṣíṣe. Ọlọ́run ò lè kú, Ọlọ́run ò lè ṣàìsàn, aṣọ mímọ́ laṣọ Olúwa bàbá mi ò lè ṣẹ̀, ọba tó laṣọ mótómótó, ó tó ṣe bí bẹ́ẹ̀ ni ó ṣe bí, ó tó ṣìkà bẹ́ẹ̀ ni ó ṣìkà, ọba tó juni lọ tí ò lè yan ni jẹ, ọba akọ̀mọ́ tìka lẹ́yìn. Orúkọ bàbá mi ò lópin, ọ̀rọ̀ bàbá mi ò lè kùnà. Ọlọ́run mi, ọba àjímọ̀ kìnígbà gbogbo, Ọlọ́run mi, ìyanu ìyádò, akákàtìríkà, akàkàtìríkà, onígbẹ̀dú ògo, alùdẹ̀mùdẹ̀mù, wòmí, olórí aríran, mojíjó ọlárẹ, jìgùnjìgùn, aláìnípẹ̀kun, àrágbìrìgèdè, tíbẹ̀ lóde ọ̀run, alùgbàgbàgbà, abalẹ̀ hámilẹ̀, abòkè amòkè, agbára àìlópin, ògbòmùgbòmùgbòmù, òbìrìkìtì ayé, òbìrìkìtì ọ̀run. Òun nìkan ni aláyé alọ̀run, òun nìkan ni alọ̀run gbàṣẹ, ọba tí ń gbani ni, ọba tí ń lani ni, ọba tí ń rí ni ni, ọba tí ń sọ́ni ni, ọba tí ń kọ́ni ni, ọba tí ń yéni ni, alágbàwíyàwá, olùpilẹ̀ṣẹ̀, òun la láṣẹ, ẹ̀ka òdodo, balógun ìgbàlà. Ọlọ́run mi, àwọn kan ń wò ọ́, wọn ò mọ̀ pé wọ́n ni, ojú wọn fọ́, wọ́n tẹríba fúngi, ọpọlọ wọn dàrú, wọ́n bọlẹ̀, ilẹ̀ tó dá láráyé ń bọ, ilẹ̀ ò gbè wọ́n, ṣebíṣẹ́ rẹ ni, aráyé ṣìnà, wọ́n fàjẹ́ ṣèyá, wọ́n foṣó ṣe bàbá, lọ́jọ́ ẹbọ pé oṣó mú wọn dájọ́, àjẹ́fẹ̀dọ̀ ṣebẹ̀, lọ́jọ́ ogun dé, wọ́n gbalé aláwo, bónífá pẹran, amútàwọn àgbà lọ, àpapín ń táwo, àṣepọ̀ ń tìmùlẹ̀, lọ́jọ́ ogun dé, mo ṣàdolúwa, èmi mọ̀ ọ́ o, Ọlọ́run mi, ṣe bí ìwọ ni, olórí ogun, ìwọ ni, ọ̀kan ṣoṣo ìjìnlẹ̀, olùpìrìmù, olùpínmẹ́rin, olùpégédé, ìwọ ló lọ́lá, ìwọ ló níyìn, ògo àtọlá tìrẹ ni Jésù, òun lọ̀nà, òun nìyè, òun lolùgbàlà. Yorùbá gbàjó, wọ́n jó fún Jésù, àwọn Haúsá wọ́n gbàjó, wọ́n jó fún Jésù, ọmọ Ìgbò wọ́n gbàjó, wọ́n jó fún Jésù, àwọn dúdú wọ́n gbàjó, wọ́n jó fún Jésù, àwọn funfun wọ́n gbàjó, wọ́n jó fún Jésù. Lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká wólẹ̀, lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká júbà Jésù. Ọkàn alààyè yóò máa yìn ọ́, ọkàn alààyè yóò máa yìn ọ́. Olùmọ̀dúpẹ́ pé mo wà nínú wọn, ọkàn alààyè yóò máa yìn ọ́. Ọkàn alààyè yóò máa yìn ọ́, ọkàn alààyè yóò máa yìn ọ́. Olùmọ̀dúpẹ́ pé mo wà nínú wọn, ọkàn alààyè yóò máa yìn ọ́. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o rárá, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o, iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Ọjọ́ mo ti ń rókun kò gbẹ́rí, ọjọ́ mo ti ń rọ́ṣà kò mọ̀gbẹ́, ọjọ́ mo ti ń rọrùn kò já lulẹ̀, iṣẹ́ Olúwa ni. Kò lè bàjẹ́ o rárá, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa ò lè bàjẹ́ o. Shiyabani right, shiyabani right. Ubangiji mashetom, shiyabani right, shiyabani right, shiyabani right. Ubangiji mashetom, shiyabani right. Ina samu, in Yesu yadawo. Ina samu, in Yesu yadawo. Ina samu, in Yesu yadawo. Ina samu, in Yesu yadawo.
Uriachan, Akwe Uriachan, Uriachan, Santa Fe, Santa Fe, Uriachan, Akwe Uriachan, Uriachan, Santa Fe, Santa Fe. Níbo ló wà tí Jésù bá dé o? 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 Ilé kan wà fún mi, ilé kan wà, ilé kan wà fún mi nínú ògo. Ilé kan wà fún mi, ilé kan wà bàbá, ilé kan wà fún mi nínú ògo. Imela, imela, imela ọ̀kàkà, imela Chineke, imela oyama, imela, imela, imela ọ̀kàkà, imela Chineke, imela oyama, imela, imela, imela ọ̀kàkà, imela Chineke, imela oyama. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ, ẹ̀yin ni bàbá tó tó bàbá o, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Má sẹ́tẹ̀lì náírà nàzókè má wàríà nù sítàlíà nàràbàkà ṣàǹdàríàmà. Ẹ̀yin ni bàbá tó mà tó bàbá o, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ, ẹ̀yin ni bàbá tó tó bàbá o, ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ. Màrẹ́ṣẹ̀ndé kàríàmà zàǹdàríà nàrẹ́nà nàzígàbà wàyàní nàtúlínà zàmà mìnàtúríà wàtìndàlì azù wàkàmàlì adù wàràṣàǹdàlíàmà wàkúndàríànúlì tàbàkà wàtúlànà wàyànà rùsẹ̀kẹ̀ndíàmà kòrìmàgàṣàǹdẹ̀kà. Worthy, you are worthy, King of kings, Lord of lords, you are worthy, worthy, Baba Maseteli Radara Baba Baba, you are worthy, oh, King of kings and Lord of lords, I worship you. Worthy, Alagbara giga 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 giga, you are worthy, King of kings and Lord of lords, I worship you. Wàá gbóhùn ọpẹ́ sókè lónìí. Olúwa mo dúpẹ́ tó mú mi rí òní láyọ̀. Olúwa mo dúpẹ́ fún ogun tó ń ṣẹ́ tí mi ò mọ̀. Olúwa mo dúpẹ́ fún ogun tó ń ṣẹ́ tí mi ò rí. Ìwé orin Dáfídì sọ, ó ní bí kò ṣe pé Olúwa wà nípa tiwa ni, ó ní kí ni Ísírẹ́lì wa ìbá máa wí nísinsìnyí. Olúwa mo mọ̀ gbé ọ̀gá fún àwọn ogun tó ti ṣẹ́ sẹ́yìn fún mi. Mo dúpẹ́ pé o tilẹ̀ jẹ́ kí n mọ̀ ọ́. Mo dúpẹ́ Olúwa. Lord, I thank you. I thank you for salvation of my soul. Thank you for the battle you have won on my behalf. I give you praise. I give you honor. Daddy, I thank you. I appreciate you. I appreciate your love. I appreciate your goodness. Thank you, Jesus. Begin to praise his name. Praise his name. Give thanks to God. Give him praises. Give him praises. Worship the Lord. Worship the Lord. The Bible says worship God and resist the devil and he will be flee from you. That is, we have to worship God first. Then we now resist the enemy. We now resist the devil and the devil will flee from us. Let's begin to worship the Lord. Thank you, Father. Lord, I worship you. I give you praise. I give you honor. Rebrado senteriada sakaba. Jekete dianaria zolia. Wazama kikamori ndabo. Waratali adusin kama. Wanikaru ashandaka. Librindasutinda apangarianu se. Thank you, Daddy. Thank you, Daddy, King of kings, Lord of lords. I am that I am. Ancients of days, I praise you. I praise you, the God of Abraham, Isaac, and Jacob. Jehovah, the man of war. His mercies endureth forever and ever. Oh, praise his holy name. The God of Abraham, Isaac, and Jacob. Jehovah, the man of war. His mercies endureth forever and ever. Oh, praise his holy name. Ẹ jẹ́ ká wá lọ sínú àdúrà ká bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ jẹ́ Jésù sórí ayé wa. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ kó nu àìṣedéédé mi. Gbogbo ẹ̀ṣẹ̀ tó fi ní gbọ́ tèmi lóore fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́.
Olúwa sọ mí di mímọ́. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí sọ fún Ọlọ́run. Orúkọ Jésù. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́ lónìí. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Olúwa sọkàn mi di mímọ́. Gbogbo àìṣedéédé ayé mi, ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Olúwa wẹ̀ mí mọ́ tọkàn tara tẹ̀mí. Olúwa sọkàn mi di mímọ́. Gbàdúrà yẹn dáadáa. Olúwa fọ̀hùn àánú sáyé mi. Olúwa jẹ́ kí ìṣẹ̀dá mi ó gbóhùn àánú rẹ̀ lóòrọ̀ yìí. Olúwa jẹ́ kí ìṣẹ̀dá mi ó gbóhùn àánú rẹ̀. Omi àánú rẹ̀ Olúwa tú lé mi lórí. Tú omi àánú rẹ̀ lé mi lórí. Olúwa ṣàánú fún mi lóòrọ̀. Jẹ́ n rí tèmi ṣe lónìí. Jẹ́ n rí tèmi ṣe ní ìlú Nàìjíríà. Aago mẹ́rin kọjá bá aago mẹ́rin àbọ̀ fẹ́ lù. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní Houston, Texas. À ń lọ 25 minutes after 10 la wà báyìí. Olúwa ṣàánú fún mi. Wá gbàdúrà. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́. Ṣàánú fún mi. Ìṣẹ̀dá mi jẹ́ ó gbóhùn àánú rẹ̀ lónìí. Olúwa wẹ̀ mí mọ́ tọkàn tara tẹ̀mí. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù ó fọ̀n fún mi nínú àdúrà yìí. Olúwa jẹ́ n rí àánú gbà. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́. Olúwa ṣàánú fún mi nínú àdúrà yìí lónìí. Olúwa ṣàánú fún mi. Gbogbo ọwọ́ tó fẹ́ dí mi lọ́wọ́, ẹ̀jẹ̀ Jésù kó pa wọ́n lẹ́nu mọ́. Gbogbo ohùn tó fẹ́ dá mi lẹ́bi, ẹ̀jẹ̀ Jésù kó pa wọ́n lẹ́nu mọ́. Olúwa ẹ̀jẹ̀ Jésù kó pa wọ́n lẹ́nu mọ́. Jẹ́ káàánú fọ̀n fún mi. Jẹ́ n rí tèmi ṣe. Jésù Olúwa wa. Àmín. Orúkọ Jésù. Ipa tó ju pa agbára tó ju gbogbo agbára lọ. Ọlọ́run tó láyé o. Ọlọ́run tó lọ́run o. Ọba tí jẹ́ mọ́ mi. Ọba tí jẹ́ mọ́ mi mọ́. Ọlọ́run àgbà ńlá ayé. Olúwa àkókò tó. Jẹ́wọ́ agbára rẹ̀. Jésù o àkókò tó wá. Jẹ́wọ́ agbára rẹ̀. Olúwa àkókò tó bàbá. Jẹ́wọ́ agbára rẹ̀. Jésù o àkókò tó. Jẹ́wọ́ agbára rẹ̀. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Wá gba àkóso inú afẹ́fẹ́ orí Facebook lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ibi tí afẹ́fẹ́ ti ń fẹ́, ẹ̀mí mímọ́ gba àkóso. Olúwa máa jẹ́wọ́ agbára rẹ̀. Gbogbo ẹni tí ó ní àǹfààní láti fojú kan ètò yìí lónìí, agbára rẹ̀ kó wọnú ìṣẹ̀dá wọn lọ. Agbára rẹ̀ kó wọnú ayé wọn lọ. Gbogbo ẹni tí ó ní àǹfààní láti darapọ̀ mọ́ ètò yìí àbí láti gbọ́ lẹ́yìn ètò, Ọlọ́run alágbára o, jẹ́ kí agbára rẹ̀ wọnú ayé wọn lọ. Agbára tí ó dá wọn gbà kúrò lọ́wọ́ ogun. Agbára tí ó ṣiṣẹ́ ìtúsílẹ̀ ní ayé wọn. Agbára tí ó fi ìgbàlà ọkàn fún wọn. Agbára tí ó sọ wọ́n di òmìnira. Olúwa jẹ́ kí agbára náà jẹ́ kó wọnú ayé wọn lọ. Lórúkọ Jésù, Olúwa jẹ́ kó wọnú ayé wọn lọ. Bó ti ń gbọ́ mi lónìí, lórúkọ Jésù, ọ̀rọ̀ rẹ ti látúnṣe. Ọ̀rọ̀ rẹ ti ní ìyìn. Wọ́n ní ìṣẹ̀dá rẹ lọ. Bó ti ń gbọ́ mi lónìí, àṣẹ yíyanjú kó bàlẹ́ ọ. Kó orí tiẹ̀ ṣe. Kó ráàánú gbà. Lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Tóun mo kí ní orúkọ Jésù Olúwa wa. Bí ẹ ti mọ̀ pé kó tó di pé a bẹ̀rẹ̀ àwọn kókó àdúrà, ètò ìlà pè ní wákàtí kókó àdúrà mi. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nílé, ẹlòmíì ti wà ní ìkóríta kan tí ò tiẹ̀ mọ kókó àdúrà tí ó gbà. Ẹlòmíì ọmọ gbólóhùn tó yẹ kó wí mọ́. Ẹlòmíì gan á sùn débi wípé á gbé Bíbélì á ṣí báyìí. Àtúnpàdé ó ti wà ní ìkóríta kan. Ṣùgbọ́n tó bá gbọ́rọ̀ àwọn ètò báyìí, èyí tó jẹ́ wípé yóò ṣe ọ níyè. Bíbélì sọ fún wa, ó ní ká máa gbàdúrà láìsinmi. Ká máa gbàdúrà. Ó sì ti oríṣiríṣi àdúrà láti lè gbà fún àwọn àkókò kan. Ó sọ nínú ìwé Jákọ́bù, ó ní inú ẹnikẹ́ni àbàjẹ́ bí, ó ní jẹ́ kó gbàdúrà. That is, ìgbà tí inú rẹ bá ń bàjẹ́, when you are feeling sad, when you are not feeling happy, what you should do at that time is to pray. Ó ní inú ẹnikẹ́ni adùn bí, ó ní jẹ́ kó kọrin mímọ́. When you feel so happy, you sing a holy song. Ó la orin mímọ́. Àwọn orin kan wà tí ó mọ́, àwọn orin kan wà tó mọ́. Ó ní jẹ́ kó kọrin mímọ́, kọrin ìyìn sí Ọlọ́run. Tí inú ẹ bá dùn, dúpẹ́, yìn Ọlọ́run lógo. Ó ní ẹnikẹ́ni àìsàn nínú yín bẹ́ bí, ó ní jẹ́ kó tọ̀ àwọn àgbà ìjọ lọ. Jẹ́ kí wọ́n ta òróró lé lórí. Ó ní àdúrà ìgbàgbọ́, the prayer of faith shall heal the sick. If he has committed sin, he shall be forgiven. Ó ní tó bá tiẹ̀ jẹ́ kó ti ṣẹ̀, tí wọ́n bá ta òróró lé lórí, tí wọ́n gbàdúrà fún. Ó ní àdúrà ìgbàgbọ́ yẹn àmúláradá. Ẹni pé Bíbélì ti là àwọn kókó àdúrà tá a lè gbà ní àwọn àkókò kọ̀ọ̀kan. Irú gbólóhùn àdúrà tá a lè wí ní àwọn àkókò kọ̀ọ̀kan. Nítorí ìdí èyí, ìtí ètò yìí wà fún nìyẹn.
tí ètò yìí wà fún nìyẹn. Ẹnìkan pè mí lọ́jọ́ kan ó ní ó ṣe jẹ́ àdúrà nìkan sá ńlá máa ń gbà. Ohun tí èṣù fi ń ja ayé tó fi ń ja kìrìsìtẹ́nì lógun lẹ́ni nìyẹn. Ohun tá à ń lé kiri ó pọ̀ ju nǹkan tá à ń wá lọ. Ẹlòmíì ò ráàyè gbàdúrà kó tó jáde ńlé, ó tún wà lójú ọ̀nà kò lè gbàdúrà, ó débi iṣẹ́ kò lè gbàdúrà, gbọ́n máa dé lálẹ́ ó ti rẹ̀ kò tiẹ̀ mọ̀ tí ó wí mọ́. Ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ sọ pé ká máa gbàdúrà láì sinmi. Ẹlòmíì ni torí pé wọ́n ń gbàdúrà lórí ogun ẹ̀ ń promote ogun, níwọ̀n ìgbà tó bá ti pe orúkọ Jésù sí ogun ayé ẹ̀, orúkọ Jésù ló ń promote. Àdúrà tí èèyàn bá sẹ́ndì sí mi tí ó bá ti lórúkọ Jésù nínú, èmi ṣe kankan sí, nítorí pé Bíbélì sọ fún wa ó láti fi orúkọ kan fún wa lábẹ́ ọ̀run tó ju gbogbo orúkọ lọ. Èyí ni pé ní orúkọ Jésù gbogbo eékún kó máa wólẹ̀, àti ń bẹ lọ́run àtàwọn tí ń bẹ láyé àtàwọn tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ pàápàá. Ìgbàkigbà tá a bá ti ń gbàdúrà tá a pé lórúkọ Jésù, à ń promote orúkọ yẹn ni. Torí tí Jésù sọ fún wa nínú Matthew 28:19 ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ènìyàn. Ó ní ẹnikẹ́ni tó bá gbọ́ tó sì gbàgbọ́, ó ní yóò yè. Ó ní ká baptisi wọn lórúkọ Baba tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Lónìí ẹ jẹ́ ká wá wo ẹsẹ̀ kan ni mo fẹ́ fi gbà wá níyànjú kó tó di pa lọ sí àwọn gbólóhùn àdúrà bíi méjì kan àbí mẹ́ta kan lágbàá. Ẹnbọn tó bá sọ pé gbólóhùn àdúrà méjì mẹ́ta ó máa ń gbọ́ ọmọ lọ́wọ́, ó máa ń bẹ́ẹ̀ mo bá ṣe ń túmọ̀ ẹ̀ ni. Ó lè jẹ́ gbólóhùn kan náà láṣẹ̀ṣẹ̀ wá nínú gbà tí a bá dánu lé gbólóhùn kan yẹn, ó lè jẹ́ yọ kan yẹn náà lọ́lọ́run máa túmọ̀ ní ọmọ túmọ̀ fún wa. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Róòmù, a ka orí kẹjọ, ìwé Róòmù orí kẹjọ, a ka ẹsẹ̀ 37 to 39, ẹsẹ̀ ìkẹtàdínlógójì sí ìkọkàndínlógójì. Ẹ jẹ́ ká 38 to 39, ẹ jẹ́ ká láti ẹsẹ̀ ìkejìdínlógójì sí ìkọkàndínlógójì. Romans chapter 8 verse 38 to 39. Ọkà báyìí, ó nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn kan ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa wa. Ẹ jẹ́ n ka ilé ìbò ẹ̀. Ó ní, for I am persuaded that neither death nor life nor angels nor principality nor powers nor things present nor things to come nor height nor deep nor any other creature shall be able to separate us from the love of God which is in Christ Jesus our Lord. Amen. Ó ní kí ló fẹ́ yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ṣé àìní ni? Àbí a wà nínú owó, a wà nínú ọrọ̀ tó pọ̀? Ṣé ìgbógun sí ni? Is it persecution? Kí ló fẹ́ yà wá kúrò nínú Kristi? Ó ní ìdí tí ọ̀rọ̀ yìí fi ń jáde wá. Mo fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ kan ṣoṣo lọ́rùn fi rán mi sí gbogbo ènìyàn. Òun náà ni pé láti jẹ́ kí àwọn ènìyàn mẹni tí Jésù ṣe. Láti jẹ́ kí àwọn ènìyàn mẹni tí Jésù ṣe, kì í ṣe pé kó mẹni tí wòlíì ṣe àbí kó mẹni tí pásítọ̀ ṣe, torí pé pásítọ̀ lè kùnà, wòlíì lè kùnà. Ẹni tó fẹ̀yìntì pé ó lè já ọkulẹ̀. Ṣùgbọ́n tó bá mẹni tí Kristi ṣe, tó dẹ̀ dúró nínú ìfẹ́ Kristi dáadáa, tó fi gbòǹgbò múlẹ̀, òun ló ka ọ̀rọ̀ yìí pé kí ló fẹ́ yà mí kúrò nínú ìfẹ́ Kristi? Nítorí pé àkókò ìgbẹ̀yìn tá a wà yìí, oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀ máa gbọ́ o, oríṣiríṣi nǹkan ni ó máa ṣẹlẹ̀. Ẹni tá ẹ rò wípé ẹ lè gbọ́ nǹkan báyìí sí, ẹ lè gbọ́ sí. Ǹjẹ́ ìyẹn máa jẹ́ kó kúrò nínú Kristi bí? Ṣé yóò mú kó sọ ìgbàgbọ́ rẹ nù? Ṣé yóò mú kó sọ ìgbàgbọ́ rẹ nù? Máa ń ronú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ mọ̀ pé ìrònú la fi kọ́ ewì àròjinlẹ̀. Máa wá rò wípé ká tiẹ̀ ní wípé ní ìsìn àwọn tí tó tún jù wá lọ nínú ìgbàgbọ́, àbáwọn tí a tún lè sọ wípé kán wá dédé sọ wípé tó ṣe rí ọ̀rọ̀ tí tó wà ní Bíbélì yìí, Ọlọ́run ni wọ́n ní sọ bẹ́ẹ̀ o,
wọn ní sọ bẹ́ẹ̀ o. Ṣé rí ọ̀rọ̀ tó wà nínú bíbélì yìí, ẹ jẹ́ ká fi sẹ́gbẹ̀ẹ́ kan ná, ẹ jẹ́ ká wá máa ṣe báyìí. Mo wá bira mi, ṣé màá tẹ̀lé ọ̀nà wọn? Níta ń pè ní kéèyàn mẹni tí Kristi ṣe nìyẹn. Tó báyìí tí ìbá ìgbàgbọ́ débi wípé kì í ṣe èèyàn ló ń tẹ̀lé mọ́, ó ní kí ni ó yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ẹgbọ́n tó sọ bẹ́ẹ̀, ó ní sí àwọn áńgẹ́lì ni. Ṣé áńgẹ́lì ló máa yà ẹ́ kúrò? Ẹni tó sọ tẹ́lẹ̀ fún ọ, ẹni tó sọ ìran fún ọ tó clear, ó lè ṣàṣemáṣe o, ṣùgbọ́n wàá fi orí ọ̀fẹ́ dúró di Kristi, wàá bá Kristi múlẹ̀, wàá jẹ́ Kristi kó jẹ́ olúwa àti olùgbàlà rẹ. Pé kí ni yóò yà mí kúrò nínú ìfẹ́ Kristi? Kí ni yóò yà mí kúrò nínú ìfẹ́ Ọlọ́run? Ṣé àìrí jẹ ni? Ẹlòmíràn ní kinní kan, jẹ́ àdọ́gbọ́n sí ìgbàgbọ́ yìí, àkókò trial ẹ̀ ló wáyé o. Ọkùnrin aládàn, kò sẹ́ni tí èdán wò, kò sẹ́ni tí èdán wò. Àti ẹnìkan ní ó ní àgbàdo lórí ọ̀rọ̀ ogun, kò sí onígbàgbọ́ tó wà láyé tí ò ní jagun. O fẹ́ dé ọ̀run, wàá jagun. Tó o bá dẹ̀ mọ technicality tó máa lò spiritually, Ọlọ́run má jẹ́ gbégbági. Wo bí àwọn alágbára ti ń ṣubú ní àkókò tá a wà yìí. Wo bí àwọn ìjà ti ń ṣègbè. Àpẹẹrẹ pé òpin ti fẹ́ dé nìyẹn. Àpẹẹrẹ pé ayé ti fẹ́ tán nìyẹn. Ó tó ná, ẹ jẹ́ ká tiẹ̀ wò, kí la fi ń ṣòdiwọ̀n oníṣẹ́ Ọlọ́run? Kí la fi ń ṣòdiwọ̀n ọmọ Ọlọ́run tòótọ́? Is it the size of his word? Is it the kind of cloth he wear? Is it the kind of car he's using? Kí la fi ń ṣòdiwọ̀n ẹ̀? Ṣé bí torí pé ẹlòmíà máa wò pé lágbájá ó ní bílíọ̀nù, ó ní kinní kan, ó wọ báyìí, ó ṣe báyìí. Pọ́mọ Ọlọ́run, ṣé ìyẹn ló fẹ́ fi díwọ̀n ọmọ Ọlọ́run ti ẹni? Ṣùgbọ́n ó yẹ kí nǹkan kan wà nínú rẹ, kó wà nínú rẹ wípé kì í ṣe ọrọ̀ ayé yìí ló ní ẹkù tàbí ló gbé ọ̀gá. Ìdúró rẹ nínú Kristi, ìdúró rẹ nínú Kristi. Ó kèjẹ́ fún ẹ lápẹẹrẹ kan. Arákùnrin kan wà nínú ẹgbẹ́ òkùnkùn ńgbà kan. Ó wà nínú ẹgbẹ́ òkùnkùn, ó ti kó ń bẹ ìgbà tí ó jáde. Sárákùnrin ni, arábìnrin ni, nígbà tó jáde kó nínú ẹgbẹ́ òkùnkùn. Ó ní arákùnrin kan wà táwọn ti ń lépa ẹ̀ for over 20 years. Àwọn tí ń monitor ẹ̀, is a Christian, is a believer. This brother is a die-hard Christian. Kódà fanatics náà máa ń pè. Ìgbà tí ó láwọn monitor ẹ̀ títí kò lówó, kò ní kan. Ó ní ṣùgbọ́n ẹni yìí kò lówó, kò ní nǹkan kan. Ó ní but he's so popular in the spirit realm and he's so popular in heaven. He was highly respected. Ó ní ó ń tajà go slow ní Ìbàdàn. Ọkùnrin tá à ń wí o, ní tá à ń sọ nìyẹn. Ọjà go slow, ó láwọn tí mọ́nítò ẹ̀ ti pẹ́. Àwọn ń wá ọ̀nà láti, arábìnrin sọ bóun ṣe bá Kristi pàdé. Àwọn dẹ̀ fẹ́ mú balẹ̀. Bó ra nǹkan, bẹ́ẹ̀ ṣe mistake kò change fún ilé kan ni ó tì mí lọ́rùn àpáàdì. Bó sọ̀rọ̀ kan tó ẹjọ́ ẹ má bínú bí mo ṣe lo gbólóhùn yẹn. Bó ṣe ń gbé ìgbé ayé ẹ̀ rèé tó ń kíyèsí ọ̀nà ẹ̀. Kò sọ pé torí ebi ń pa òun yẹn kó n kó ṣe tí ò dáa. Ó ní kíní kan wá ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Ó láwọn tí mọ́nítọ̀ ẹ̀ ti pẹ́ dé pé àwọn sáà ń wá. Ó nítorí pé àwọn tí àwọn bá fẹ́ pa, ó ní wọ́n gbọ́dọ̀ dẹ́ṣẹ̀, orúkọ wọn á hàn lọ́rùn àpáàdì nínú ìwé kan. Ìyẹn làwọn ó ṣe lè attack. Wọ́n ní mọ̀ yìí olórúkọ rẹ̀ ọ̀hún bẹ̀ rárá torí pé wọn ò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀. Àwọn wá mọ́nítọ̀ ẹ̀. Ó ní nígbà tí wọ́n wá ń tajà go slow nìbàdàn yìí, ó ní làwọn task force bẹ̀rẹ̀ sí ní lé wọn. Ó ní bó ṣe gbé ọjà rẹ̀ sílẹ̀ nìyẹn. Nígbà gbé ọjà rẹ̀ sílẹ̀ ní wọ́n bá mú un, ní wọ́n bá pé ta ló lọ́jà yìí, ta ní. Ó ló bá sọ pé òun kọ́ ló ní o, òun kọ́ ló ní o. Wọ́n ní àwọn gẹ̀ẹ́tì ẹ̀ pé parọ́ kan fún ìgbà àkọ́kọ́. Olóhùn bá bẹ̀rẹ̀ sí ní sáré lọ sí help láti lọ ṣàṣeparí ẹ̀. Along the way ni Jésù pàdé arábìnrin yẹn lọ́nà. Ó ní Jésù yọ sí òun, ni Jésù dáhùn lọ́nà. Ó nítorí pé àwọn gbàgbọ́ pé tó bá yẹ délé
yóò tọrọ ìdáríjì, Ọlọ́run á dẹ̀ dáríjì, àwọn ò ní rí mọ́, pé orúkọ á ti hàn. Ohun tí mo fẹ́ mú jáde ni wípé ó lè wúrẹ́ bẹ́ẹ̀ tí ò jẹ́ nǹkan kan láyé yìí, ṣùgbọ́n lóde ọ̀run ó ṣe pàtàkì tó bá wà nífẹ̀ẹ́ Kristi, tó bá dúró de Kristi. Ẹlòmíà lọ́nu church ọ̀ndarí ètí ara ẹ̀, wò pé torí àǹkan wà wọ́n ní mọ́tò òun ò ní jẹ́, òun ò rí, ó kéré, ó kì í ṣẹni kékeré, ó kì í ṣẹni kékeré. Má jẹ́ kí àìní, má jẹ́ kó mú ọ kúrò nínú ìfẹ́ Kristi. Ìwọ tó sì ní ọrọ̀ náà, má jẹ́ kí ọrọ̀ yẹn tì ọ́. Now listen, what is that thing that you have that is not been given to you? Kí ni nǹkan tó o ní tí ì ṣe pé a fi fún ọ ni? Kí ni nǹkan tó o ní tí ì ṣe pé a fi fún ọ ni? Nígbà bá sì tó nìkan fẹ́ gba nǹkan yóò gbà lọ́wọ́ rẹ, wàá da gbogbo ẹlẹ́ náà ni, á pè ọ́ pé ọmọ wá jíìn. Gbogbo ọrọ̀ ọlá táwọn èèyàn ní láyé yìí, àdánwò ni o. Ipò tó wà yẹn a fi dán ọ wò ni, owó tó ní yẹn a fi dán ọ wò ni. Ọlọ́run fi ọ́ ṣe akápò fún àwọn ọmọ Ọlọ́run ni o. Fẹ́ni tó bá wà ní àìní, ṣùgbọ́n bàbá wà wò wípé tó èmi ní ju lágbájá lọ, ìmọ̀ ṣe bí ọmọ ọ̀pẹ́rẹ́sì wọn, ó lè ọ̀pẹ́rẹ́sì wọn o. Bẹ́ẹ̀ náà ni ipò tó wà, bóyá lórílẹ̀‐èdè ló ti wà ní ipò, bóyá rẹ̀ ni ọ́, bóyá gómìnà ni ọ́, bóyá kánsẹ́lọ̀ ni ọ́, àbí ó tiẹ̀ jẹ́ àlùfáà ìjọ. Ipò yẹn àdánwò ló jẹ́ fún ọ, torí ó ṣe àkáǹtì lé lórí, ó ṣèṣirò lé lórí. Báwo ló ṣe lo ipò yẹn? Báwo ló ṣe lò ó? Ṣé o lò láti fi jẹ gàba lórí àwọn ènìyàn ni? Ṣé o lo ipò yẹn láti fi rẹ́ni jẹ ni? Ṣé o lo ipò yẹn láti fi dáàbò bo ara ẹni? Ṣé o lo ipò yẹn láti fi ṣe tó wù ọ́? Ó ṣàkáǹtì lérí ẹ. Àdánwò ni ipòkípò tí èèyàn bá wà láyé yìí, torí pé akínrọ́pò ń bọ̀ lọ́jọ́ kan. Akínrọ́pò ń bọ̀ torí pé ipò kan ò wà lọ títí. Èèyàn kan ò lè dúró lórí ipò títí ayé. Ipò tó wà yẹn wàá kó ń bẹ̀ lọ́jọ́ kan, á mú ọ kó ń bẹ̀ lọ́jọ́ kan, torí akínrọ́pò ń bọ̀ tí ó gbapò yẹn lọ́wọ́ ẹ̀. Nígbà yẹn náà bá lò fún díẹ̀, kí wàá ni yóò jẹ́ ohun tí ó jẹ́ ẹ̀rí táwọn èèyàn sọ ń pa rẹ̀ nígbà tó bá kó ń bẹ̀. Nígbà tó bá kó ń bẹ̀, ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ara wa. Ọ̀pọ̀lọpọ̀ àti gbọ́ ti Ìdí Àmì, agbọ́ Samuel Doe, agbọ́ gbàkan, agbọ́ oríṣiríṣi, agbọ́ ti Fáráò, agbọ́ ti Hẹ́rọ́dù, agbọ́ nu Bíbélì àti gbọ́. Bẹ́ẹ̀ ló wà káàkiri, bẹ́ẹ̀ ló wà káàkiri. Bẹ́ẹ̀ láti gbọ́ oríṣiríṣi àwọn ẹlòmíì gan náà tán pé òjíṣẹ́ Ọlọ́run ni ó, kò sí nǹkan tó ṣe pé ìgbà kan àwọn kan ó. Ẹnìkan náà sọ wípé ẹnìkan òjíṣẹ́ Ọlọ́run kan ló ń sọ fún ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ó ń sọ fún, ó ní tòun ò bá gbàdúrà fún, ó ní tí ìbá sọ pé ìyàwó rẹ̀ ń wojú Ọlọ́run fún ọmọ, ìyàwó rẹ̀ ń wojú Ọlọ́run fún ọmọ, ìyàwó mínísítà ẹ̀ ni o. Ó wá sọ fún pé ó di dandan kí ìyàwó ẹ̀yẹn kọ́ wá ṣe deliverance lọ́dọ̀ òun kó tó lè bímọ. Ó ní tóun ò bá ṣe deliverance kò lè bímọ láyé yìí. Ẹgbọ́n, ó ní tí ìbá ṣe pé òun ló ń ṣe deliverance yẹn, ó ní kò sí bí ó ti ṣe. Obìnrin yẹn dẹ̀ wá wò pé òun ní Kristi, òun ọ̀bọ̀ Ọlọ́run sọ̀rọ̀, ó takú ti Jésù. Irú àwọn ìgbàgbọ́ tí mo fẹ́ ká máa ní nìyẹn, ká ní ìgbàgbọ́ nínú Kristi, ó takú ti Jésù pé Jésù ṣe fún mi, mi ìfẹ́ kéèyàn gbògo yìí lórí ẹ̀, ìwọ ni mo fẹ́ kó gba ògo yìí. Olúwa sì dá lóhùn. Olúwa dá arábìnrin yìí lóhùn, ó lóyún. Ìránṣẹ́ Ọlọ́run yẹn ń wò kò ṣe pé àsọ̀kalẹ̀ àbàní kò sọ́kàn. Níjọ́ tó bímọ, ó ní ẹ̀ tó jẹ́ mínísítà bẹ́ẹ̀ tó jẹ́ ọkọ ló bá lọ yọ dáàdì ló bá sọ pé ó bímọ. Ok, ó bí. Ṣé ẹ mọ̀ wípé kò kíkú ewu ọmọ, kò gbàgbọ́ pé ọmọ ló bí, ó ti sọ̀rọ̀ ẹ̀dọ́ Ọlọ́run nìyẹn. Ipò tó bá wà, tó wá ti sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run, tó ti sọ̀rọ̀ ẹ̀ di principalities and power, kò ṣeé mú, kò ṣeé nà. Wàá rojú ẹ̀ lọ́jọ́ kan, ẹni tí ó bí ọ ní ọjọ́ kan. Bọ́ ọjàre orílẹ̀-èdè, wọ́n sọ fún ẹ lọ́tún, wọ́n sọ fún ẹ lọ́sì, ó sáà ní ti ẹni. Ṣùgbọ́n kí ni yóò ya àwa kúrò nínú ìfẹ́ Kristi? Ṣé ohun ayé yìí ni ọ̀rọ̀ kékeré tá a fi tọ́ ọ lẹ́nu wò? Ó sì bà ìlú jẹ́, ó sì bà ayé jẹ́. Àṣẹ kékeré tọ́lọ́run fi fún ọ wípé ẹlòmíín wà Ọlọ́run fún un ẹ̀bùn deliverance ẹ̀mejì péré ló ṣe, ó ti lọ dájọ́ tiẹ̀ lẹ̀. Kò ní tẹríba mọ́, kò gbọ́dọ̀ sí lábẹ́ ìṣàkóso mọ́. Ó ti ju àwọn yẹn lọ nìyẹn. Nítorí ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣubú lénìí tí wọ́n sì ń nami.
àmọ̀ràn mi nìyẹn o, mọ ẹni tí Kristi ṣe, wàá ṣe ìpinnu pé kò sí tí ó yà mí kúrò nínú ìfẹ́ Kristi. Jésù á ràn wá lọ́wọ́ o. Àdúrà tá a fẹ́ gbà lénìí, a fẹ́ gba àwọn àdúrà kan. Àdúrà àkọ́kọ́, a fẹ́ gbàdúrà nípa, a fẹ́ fi oore ọ̀fẹ́, a fẹ́ fi gbàdúrà. Oore ọ̀fẹ́ Ọlọ́run, a fẹ́ fi gba àdúrà. Ẹ já lọ sínú ìwé Éfésù. Ìwé Éfésù. Ephesians orí kejì. Ìwé Éfésù orí kejì. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ kẹjọ àti ìkẹsàn-án. Ó ní, nítorí oore ọ̀fẹ́ lè a fi gbà yín là nípa ìgbàgbọ́, àti ẹ̀yin kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má bàa ṣògo. Kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má bàa ṣògo. Nípa oore ọ̀fẹ́ la fi ṣe kíni? Òun la fi gbà wá là. Kò sí ìṣògo kankan. Oore ọ̀fẹ́ yẹn ló wá fẹ́ fi gbàdúrà. Olúwa o, oore ọ̀fẹ́, ẹ jẹ́ kí n sọ fún yín àwọn nǹkan tó oore ọ̀fẹ́ máa ń ṣe fún yàn. Oore ọ̀fẹ́ ìmá yọ̀ǹda oore téèyàn ò tọ́ sí, ìmá fún yàn. Ntó lépa, ntó ṣiṣẹ́ fún, tó ṣe làálàá lé lórí. Bí àpẹẹrẹ ìgbàlà ọkàn wa tá a rí, tá a fàyè wa fún Kristi, tí ẹ̀mí Ọlọ́run sì ń gbénú ayé wa. Ẹ̀mí mímọ́ tó ń gbénú wa, tó sì ń fìran hàn wá, tó ń jẹ́ ká máa gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹ wá sọ fún mi, èlò bílíọ̀nù mélòó la fi rà á? Bílíọ̀nù mélòó la fi rà á? Ẹ̀bùn Ọlọ́run ni. Ẹ̀mí mímọ́ tó ń gbénú ayé wa yìí. Ìgbà míì wà wá fẹ́ ṣe nǹkan kan báyìí, ẹ̀mí máa sọ pé báyìí má ṣe ṣe, ẹ̀mí máa sọ pé ṣe báyìí. Oríṣiríṣi ìtọ́ni èyí tó jẹ́ wípé ọba àsan bílíọ̀nù ò lè ríra. Ẹnìkan ṣoṣo tó fẹ́ fi owó rà á, Peter ní kó ṣègbé pẹ̀lú owó ẹni. Wá gbàdúrà, wá ní Olúwa o, jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ kó fọ̀n fún mi. Jẹ́ kí oore ọ̀fẹ́ kó fọ̀n fún mi. Ẹ jẹ́ á sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Olúwa tó ní ayé o, Olúwa tó ní ọ̀run o, jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ fọ̀n fún mi lónìí. Oore ọ̀fẹ́ àgbàyanu rẹ jẹ́ kó fọ̀n fún mi lónìí. Jésù Olúwa wa, wàá tún gbàdúrà. Jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ kó fàyè gbà mí ní ibi gíga. Oore ọ̀fẹ́ ló ń wáyé gbà yẹn. Ẹlòmíì ò lè pa ààrẹ títí pé òun fẹ́ jàre orílẹ̀-èdè, òun fẹ́ jà, ṣùgbọ́n àfún lórí ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ yẹn láti jàre yẹn kò sí fún. Ẹlòmíì lépa, ẹlòmíì ti ń lépa nísìn, òun jẹ gómìnà o, òun jẹ gómìnà o. Bó ṣe lépa tó sapásápá tó, ẹni tí ò ṣe wàhálà kankan, oore ọ̀fẹ́ yẹn sì ṣe kíni, ó sì wárí. Wọ́n gbàdúrà. Oore tí mi ò rò pé táyé ò tiẹ̀ rò kàn mí, fi oore ọ̀fẹ́ rẹ fi yọ̀ǹda ẹ̀ fún mi. Ilẹ̀kùn ńlá kan tó ṣòro ó ṣí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ilẹ̀kùn àṣeyọrí kan gbọ̀n tó ṣòro ó ṣí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Olúwa fi oore ọ̀fẹ́ ńlá ṣí fún mi. Fi oore ọ̀fẹ́ rẹ jẹ́ kó gbààyè fún mi níbi gíga. Oore ọ̀fẹ́ rẹ jẹ́ kó gbààyè fún mi níbi gíga. Ilẹ̀kùn ire ńlá kan gbọ̀n tó ṣòro ó ṣí fún ọ̀pọ̀ ènìyàn. Jẹ́ kó oore ọ̀fẹ́ rẹ ó ṣí fún mi lónìí. Jẹ́ kó oore ọ̀fẹ́ rẹ ó ṣí fún mi lónìí. Ẹ jẹ́ á sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́ o, Ọlọ́run tó ní ayé, Ọlọ́run tó ní ọ̀run o. Bàbá, oore ọ̀fẹ́ rẹ, oore ọ̀fẹ́ rẹ, oore ọ̀fẹ́ tó ga, oore ọ̀fẹ́ ńlá fi ṣílẹ̀kùn ńlá fún mi. Ilẹ̀kùn oore tó ṣòro ṣí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ilẹ̀kùn ìbùkún tó ṣòro ṣí fún ọ̀pọ̀ ènìyàn. Ilẹ̀kùn ìgbéga tó ṣòro ṣí fún ọ̀pọ̀ ènìyàn. Olúwa fi oore ọ̀fẹ́ rẹ fi ṣí fún mi, fi ṣí fún mi, fi ṣí fún mi. Olúwa fi oore ọ̀fẹ́ gbààyè fún mi níbi gíga. Olúwa fi oore ọ̀fẹ́ gbààyè fún mi níbi gíga. Olúwa fi oore ọ̀fẹ́ gbààyè fún mi níbi gíga. Ẹ̀mí mímọ́ o, fi oore ọ̀fẹ́ rẹ gbààyè fún mi níbi gíga. Wá ṣàánú fún mi. Jésù Olúwa wa. Ogun jà nílùú kan. Ogun jà gidi gan. Wọ́n bọ́ǹbù gbogbo ilé. Wọ́n bọ́ǹbù everywhere. Ìyá arúgbó kan sì wà tó jẹ́ Kìrìsìtẹ́nì. Ó sì wà nínú yàrá yẹn ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ń bá Ọlọ́run sọ̀rọ̀. Àwọn ọ̀tá wa wọ́n dáná sun gbogbo ìlú yẹn.
wọ́n dáná sun lẹ́yìn tó gún ti lọ. Ìyá kínní ń kọ́, ìyá àdúrà ń kọ́, àti ẹ̀rí bọ́n ti jí gbé lọ, bọ́n ti dáná sun nítorí àwọn ọ̀pọ̀ èèyàn náà ti jóná gúdúgúdú. Àfi bí ńgbà tí gbogbo wọn dé tí wọ́n pa ìyá àdúrà ń kọ́, àfi tí yàrá ń jáde bọ̀ láti inú yàrá rẹ̀. Ìyá ó lóun wà ní yàrá, òun bọ́ lọ́run sọ̀rọ̀ ni, òun gbàdúrà ni. Wá gbàdúrà, orí ọ̀fẹ́ tí ó kó mi yọ nínú gbogbo làásìgbò ayé yìí, orí ọ̀fẹ́ tí ó pa mí mọ́ kúrò nínú ibi lẹ́yìn tó pin ọdún fẹ́ dé yìí. Olúwa yọ̀ǹda orí ọ̀fẹ́ yẹn fún mi, orí ọ̀fẹ́ tí ó máa dáàbò bò mí, orí ọ̀fẹ́ tí ó pèsè jíjẹ mímu fún mi, orí ọ̀fẹ́ tí ó fún mi ní ìṣẹ́gun, orí ọ̀fẹ́ tí ó mú mi lu àlùyọ. Olúwa rán sí mi. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. Orí ọ̀fẹ́ ńlá láti ọ̀dọ̀ rẹ wá, orí ọ̀fẹ́ tí ó mú mi lu àlùyọ, orí ọ̀fẹ́ tí ó fààyè gbà mí níbi gíga. Olúwa rán sí mi lẹ́yìn tó kùkọ́ ní ìparí. Olúwa rán sí mi orí ọ̀fẹ́ tí ó dáàbò bò mí tilétilé, orí ọ̀fẹ́ tí ó dáàbò bò mí tọmọtọmọ. Olúwa rán sí mi lẹ́yìn tó kùkọ́ ní ìkó parí. Orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó fọ̀n fún mi, orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó fààyè gbà mí níbi gíga, orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó pa ọkàn mi mọ́, orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó pa ìdílé mi mọ́ kúrò nínú ibi, orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó fọ̀n fún mi, orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó ràn mí lọ́wọ́ láti ṣe ìfẹ́ rẹ. Olúwa fún mi ní orí ọ̀fẹ́. Jésù Olúwa wa. Àtúngbàdúrà, Olúwa nípa orí ọ̀fẹ́ rẹ jẹ́ mọ̀ ọ́ sí. Ẹ̀bùn ńlá kan gbọ̀n tí ò ṣe fowó rà, fi orí ọ̀fẹ́ yọ̀ǹda ẹ̀ fún mi. Ẹ̀bùn ńlá kan gbọ̀n tí ò ṣe fowó rà, tí ọba ayé ò ríra. Ẹ̀rí pé the Bible say the gift of a man shall make way for him. Ẹ wo Jósẹ́fù ní ilẹ̀ àjèjì tó wà. Ọlọ́run lo ẹ̀bùn kan tí olówó ò lè ní, ọmọ onílùú ò lè ní. Ẹ̀bùn yẹn ló campaign fún. Ọ̀pọ̀ ọmọ onílùú tán níwèé ìgbélú yẹn ní Íjíbítì lákòókò yẹn, bí wọ́n bá campaign wọn ò lè wọlé. Ṣùgbọ́n ọ̀nà post kan nínú túbú ló wà. Ẹ̀bùn yẹn bẹ lára ẹ̀. Olúwa, ẹ̀bùn tí ó fà mí lọ sí ibi gíga, ẹ̀bùn tí ó jẹ́ kémi náà fọhùn lókè. Olúwa fi orí ọ̀fẹ́ yọ̀ǹda ẹ̀ fún mi. Èyí tó ń bẹ lára mi táyé pamọ́ mi lára, Olúwa pè jáde, jẹ́ kó fọhùn jáde tògótògó. Ó yá gbàdúrà yẹn orúkọ Jésù, orúkọ Jésù. Olúwa o, orí ọ̀fẹ́ kan gbọ̀n, ẹ̀bùn ńlá kan gbọ̀n tí ó jẹ́ kí n fọhùn lókè. Olúwa fi orí ọ̀fẹ́, Olúwa fi yọ̀ǹda ẹ̀ fún mi. Orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó yọ̀ǹda ẹ̀ fún mi. Orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó yọ̀ǹda ẹ̀ fún mi. Orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó yọ̀ǹda ẹ̀ fún mi. Orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó yọ̀ǹda ẹ̀ fún mi. Olúwa gbọ́ tèmi. Jésù Olúwa wa. Ṣé rí orí ọ̀fẹ́? A bá sọ̀rọ̀ nípa àánú. Ohun tó tún ju àánú lọ, ó ní orí ọ̀fẹ́. Èèyàn lè ra àánú gbà, àánú pọ̀. Bẹ́ẹ̀ni sọ yí pé alábùkún fún lẹ́ni tí ń ṣàánú, torí pé kíni òun náà ra àánú gbà. Ọlọ́run dẹ̀ lè wò wípé èmi ò ṣàánú fún ẹni tó bá wù mí láti ṣàánú fún, màá ṣàánú fún. Ọlọ́run dẹ̀ tún sọ níbì kan nínú Matthew 7:7, ó ní ẹ béèrè ó láti fún yín. Èèyàn lè béèrè fún àánú. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé orí ọ̀fẹ́ èèyàn lè má béèrè fún gbà mí. Kọ́lọ́run kan wò ó, kọ́kàn fi orí ọ̀fẹ́ mú orí ọ̀fẹ́ yẹn. Ẹ jẹ́ á wo àpẹẹrẹ olè orí igi àgbélébùú. Ẹ jẹ́ á wò. Gbogbo ọjọ́ ayé ẹ̀ ó jalè, ó digunjalè ni. Ṣùgbọ́n wá kù tíntínní tí ó kú láyé. Ẹ jẹ́ ká compare ìgbé ayé olè yìí, ká compare ìgbé ayé Júdásì. Gbogbo ọjọ́ ayé ẹ̀ ló fi tẹ̀lé Jésù o. Gbogbo ọjọ́ ayé ẹ̀ ló fi ń tẹ̀lé Jésù. Ẹ wá wo ibi tí Júdásì parí ẹ̀ sí, ẹ wo ibi tí olè ọwọ́ ọ̀tún parí ẹ̀ sí. Ẹ rí pé orí ọ̀fẹ́ ni. Orí igi àgbélébùú yẹn tí ẹ̀mí olè yẹn ti fẹ́ bọ́, lọ́lọ́run ti fún ní orí ọ̀fẹ́ tó ṣí níyè pé ẹni tó ń tẹ́ kàn pẹ̀lú ẹ̀ má àgbélébùú yìí kì í ṣe èèyàn lásán o. Ó lè apá òsì kò rí yẹn, àfọ orí ọ̀fẹ́ yẹn fún. Ó lè apá ọ̀tún yẹn wá sọ pé rántí mi tó bá déjọba rẹ ẹsẹ̀kẹsẹ̀. Kò sí ọ̀rọ̀ pé ẹ dáríjì mi, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ sẹ́yìn dáríjì mi, mo ti jalè, mo ti kólé ńlé. Kò sí àǹfààní yẹn ń bẹ̀ yẹn mọ́. Lónìí orí ọ̀fẹ́ yẹn fọ́ jáde.
orí ó ní lónìí ni wàá pàdé mi paradísì. Wàá gbàdúrà lẹ́yìn tó kù kó oṣù yẹn parí. Jẹ́ kí orí ọ̀fẹ́ rẹ fọ̀n fún mi. Orí ọ̀fẹ́ tí ó sọ mí síbi gíga, orí ọ̀fẹ́ tí ó sọ mí di ńlá, Olúwa jẹ́ kó fọ̀n fún mi. Ó yá gbàdúrà yẹn dáadáa. Orúkọ Jésù, orúkọ Jésù, orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó fọ̀n fún mi. Lẹ́yìn tó kù kó oṣù yẹn parí, orí ọ̀fẹ́ tí ó jẹ́ fọ̀n níbi gíga, orí ọ̀fẹ́ tí ó fi àyè gbà mí, Olúwa jẹ́ kó fọ̀n fún mi. Jésù Olúwa wa. Àwa fẹ́ gba ìdàkejì ẹ̀ báyìí. A fẹ́ lo orí ọ̀fẹ́ yẹn náà láti gbàdúrà. Àbí kò yé wa? Orí ọ̀fẹ́ bí mo ṣe fẹ́ mú lélẹ́yìí. Ẹnikẹ́ni tó ń fi orí ọ̀fẹ́ tó ń bẹ lábẹ́ tó fi ń jayé mi lógun. Orí ọ̀fẹ́ tó bò abẹ́ orí ọ̀fẹ́ tó wà tó fi ń yọ ayé mi lẹ́nu. Olúwa ká orí ọ̀fẹ́ náà kú o. A lè gbàdúrà kó Olúwa ká kú o. Kò yí ọ, màá sọ fún ẹ sìn, màá ṣàlàyé ẹ̀ fún ẹ. Arábìnrin kan wà tó ń pè ní Jésíbẹ́lì, aya ọba ni. Kò sí tó fẹ́ mú nínú ìlú yẹn tọwọ́ rẹ̀ ò bà. Kò sí tó fẹ́ gbà tọwọ́ rẹ̀ ò bà. Aya ọba ni, ẹni àmì òróró sì ni wọ́n ti ta òróró lé lórí. Òróró orí ẹ̀ débi wípé nígbà tí ìdájọ́ rẹ̀ dé, ajá gan láì jẹ ó fọwọ́ fún orí òróró yẹn. Kò jẹ́ débẹ̀ torí ẹni àmì ajá gan ẹran kó rí pé òróró yẹn ni pé ó wà lábẹ́ orí ọ̀fẹ́ kan. Wọ́n sì fi yẹn Nábótì jẹ. Wọ́n fi orí ọ̀fẹ́ yẹn wọ́n fi yẹn Nábótì jẹ. Ọba lórí Nábótì ó ní ó dẹ̀ fún mi lọ́gbà àjàrà yìí. Ó ní ẹbí ogún bàbá wa ni. Àwa àkì ó ní ọba lòun ọ̀rà ní ìlọ́po owó, òun sì tún fún ọ nílẹ̀ míì. Ó ní kò sínú àṣà tiwa láti ta ogún ìní wa àbí ogún ìní bàbá wa. Ohun tá a bá jogún lọ́wọ́ bàbá wa, àwa náà fi lé ọmọ lọ́wọ́ ni. Inú ọba ò wá dùn, wọ́n wá lọlé. Ló wá lọ sọ fún aya rẹ̀ tí sí Jésíbẹ́lì. Jésíbẹ́lì ló wá sọ fún pé kí ló ń ronú sí? Orí ọ̀fẹ́ tá a fi fún ọ lọ́wọ́ nǹkan. Ìwọ lọ bá kí lọ bá ọba ba lérí ohun gbogbo ni. Ọlọ́run nìkan ní ba lérí ohun gbogbo. Bọ́ba bá balẹ̀ Ọlọ́run ó yí kó mbẹ̀. Ọlọ́run ó yí kó mbẹ̀. Nígbà tí ó yá, wọ́n lo ọgbọ́n àti àṣẹ tí wọ́n ní àti orí ọ̀fẹ́ tí wọ́n ní, wọ́n sì fi yanjú Nábótì. Wọ́n sì fi tìran kan tí Nábótì ò ṣe, wọ́n fi tìran ẹ̀ mọ́. Ó pa Nábótì. Ará Jésírẹ́lì ó gbọ̀rún ló ń tiẹ̀. Àwọn ń fi orí ọ̀fẹ́ táwọn ní, wọ́n fi ń jà dídùn. Ilẹ̀ tó lóun ò fẹ́ yọ̀ǹda, wọ́n gbalẹ̀ yẹn. Wọ́n gbàdúrà. Ta lẹni tí ń bẹ lábẹ́ orí ọ̀fẹ́ tí ń fi orí ọ̀fẹ́ yẹn jayé mi lógun? Ta lẹni tí ń jayé mi lógun nítorí orí ọ̀fẹ́ tó wà ńbẹ̀? Orí ọ̀fẹ́ tó wà lórí ẹ̀, Olúwa ká kúò. Ẹ̀mí má ká kúò. Olúwa o, ipò àti ọlá tí èèyàn kan fi ń jayé mi lógun, Olúwa gbà kúò lọ́wọ́ ẹ̀ lónìí. Ẹ má gbà kú. Ẹlòmíì ń bẹ ń bi iṣẹ́ nìsín. Ẹlòmíì ń bẹ ń bi iṣẹ́. Wọ́n ló ń jẹ gbogbo wàhálà bi iṣẹ́ yẹn. Ṣùgbọ́n ṣèpinnu wípé níwọ̀n ìgbà tó ń wà lé iṣẹ́ yìí, ọba àka gbogbo òwe ayé ìtàn, ò ní promotion lé iṣẹ́ yìí. Ó ń fi ipò àti orí ọ̀fẹ́ tó wà lábẹ́ rẹ̀, ó fi ń jayé ẹ lógun ni. Ààrẹ lòmíì gan náà ti ń bẹ lábẹ́ oníṣẹ́ Ọlọ́run tó pé ẹni tó jẹ́ senior rẹ̀ á ní kíni. Ọba ní gbogbo ẹ̀bùn jù bá ń lọ, kọ̀ọ̀ka gbogbo Bible college jù bá ń lọ, ó ní upgrade kankan. Yóò mọ̀ dènà, yóò gbégi dì ní. Ta lẹni tí fi orí ọ̀fẹ́ rẹ̀ jayé mi lógun? Olúwa ká kúò lónìí. Ẹ̀mọ́ ká kúò. Olúwa ká kúò. Orí ọ̀fẹ́ àti agbára tí ènìyàn ìkà ń lò lé mi lórí, Olúwa ká kúò lórí ẹ̀. Ẹ̀mọ́ ká kúò lórí ẹ̀ lónìí. Ó yá gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Orí ọ̀fẹ́ tí ẹnìkan ń jọ láì tó ń jadun ẹ̀, tó wá lò gẹ́gẹ́ bí agbára láti oppress ayé mi, tó ń lò gẹ́gẹ́ bí agbára láti yọ mí lẹ́nu. Ẹ̀mí má ká kúò lórí ẹ̀. Gbogbo tí ọ̀tá ń lò lé mi lórí gẹ́gẹ́ bí agbára, Olúwa gbà á. Ẹ̀mọ́ máa gbà á lónìí. Olúwa gbà kúò lọ́wọ́ wọn lónìí. Ẹ má gbà kúrò lọ́wọ́ lónìí. Gbogbo àṣẹ tí ọ̀tá ń lò lé mi lórí, ẹ̀mí má gbà kúrò lónìí. Olúwa gbà kúrò lónìí. Àga tí ọ̀tá mi jókòó lé lórí, tó ń fi àga yẹn tó fi ń ni mí lára, Olúwa gbà kúrò díẹ̀. Mi tún dárí àzóríà lè dárí ànásì ìkàrú àkàmàkà. Sọ́ọ̀dì àdúrà.
sọ́dí àdúrà Jésù Olúwa wa. Oyè àdúrà yẹn ò tí ì yé wa, à ń fi orí ọ̀fẹ́ la fi ń gbàdúrà. Ṣé mọ̀ ẹlòmíín wà lábẹ́ orí ọ̀fẹ́ ẹ̀ ń tá a bá yẹ kí làwa ṣe ti ń lu yìí wàá tún mọ yẹn gan ń tá a bá mú àwa mú balẹ̀ ni ń tá a bá ṣe àṣegbé ni ọ̀tá ò ní ṣe àṣegbé kankan lórúkọ Jésù. Èyí tá a bá ṣe àṣegbé ni èyí tá a bá wọn á ní koríko tẹ́ni bá tẹ̀ kínní kan. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé ẹlòmíín disguise ẹ rò pé oníṣẹ́ Ọlọ́run ni kì í ṣe oníṣẹ́ Ọlọ́run. Ẹni tí ẹ̀mí Kristi bá ń gbénú ẹ̀ í máa fi ipò rẹ̀ bu ọ̀wọ̀ fún Kristi ni. Ẹni tí ẹ̀mí Kristi bá ń gbénú ẹ̀ kò ní fi ipò rẹ̀ níní lára. Ẹni tí ẹ̀mí Kristi bá ń gbénú ẹ̀ bó bá bá ẹ pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ní ilé iṣẹ́ kan. Àìmọye èèyàn tí mo ti rí á ní ilé lẹ́wà o pásọ ilé lẹ́wà o. Yẹn ni wípé ibikíbi láǹfààní tá a fi ọmọ Ọlọ́run kan sí tá a bá fi ọmọ Ọlọ́run sí ìwọ nìkan kò nípò yẹn, gbogbo àwọn ọmọ Ọlọ́run ló nípò yẹn. Gbogbo ipò yẹn Ọlọ́run fẹ́ kó lò fún òun ní. Ṣùgbọ́n ní ìsìn àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àwọn ló láàyè ń pò yẹn. Àwọn alágbagba yìí alẹ́jọ́ ńláyè nípò yẹn. Àwọn caucus ilẹ̀jọ́ ńláyè nípò yẹn. Ipò yẹn sì fi ní ẹnìkan lára. Ẹlòmíín bẹ́ẹ̀ ń bi iṣẹ́ lè ní promotion ẹ̀dúró ó stand still ní mo láìkí brọ́dà kan ẹ̀rí tó jẹ́ níjó ní. Brọ́dà yẹn accounting ló ń ṣe Nàìjíríà ó wà nílé iṣẹ́ kan ó ní ó jẹ́rìí yẹn camp ń gbà yẹn ó wà nílé iṣẹ́ ọ̀gá ẹ̀ wá sọ fún un pé ọba àka gbogbo òwe ayé yìí níwọ̀n ìgbà tó ń wà ó ti wà ní final diet ní ICAN. Ọ̀gá ẹ̀ náà sì jẹ́ èèyàn kan gidi gan lọ́jẹ́ ní ICAN bọ́jẹ́ ní gbogbo ẹ̀wọ̀n bá ń bẹ̀ ni ó ní as long tó ń wà ò ní pass final yẹn. Ẹ worú dààmú yẹn. Ó tún lòun lọ sí ọ́fíìsì ọ̀gá ó tún dọ̀bálẹ̀ ẹ jọ̀ọ́ sá ọ̀gá ẹ dáríjì mi ohunkóhun tó wù kí n lè ṣe. Ọ̀gá níwẹ̀ ọba àbẹ̀bẹ̀ jù yẹ lọ ó lè pass ẹ̀. Kí ni connection tó lò? Ibi tó yẹ ká ti máa kíyèsí àwọn kankan nìyẹn. Connection wo ló lò tó ní kò ní pass ẹ̀? Ó bẹ̀bẹ̀ arákùnrin gbà torí pé kò gbọ́ ọba tọ̀ Ọlọ́run lọ. Ọlọ́run ò wá dìde. Gbà mí àkókò tí mo fẹ́ ṣe next diet yìí orí ọ̀fẹ́ tẹ́ni ń lò tó fi ń dènà mi ká kúrò lákòókò yìí. Ọ̀gá yẹn bá sick kò tiẹ̀ mọ̀ báyé lòun wà bọ́run ni. Wọ́n ń tọ́jú ẹ̀ ó ní next diet dé ó ṣe exam ó ti pass ó tún ti wá rí iṣẹ́ níbi tó jẹ́ wípé irú position tí ọ̀gá ẹ̀ wà wọ́n jọ máa pàdé ni. Ibẹ̀ ni ó gbà sí direct ní gẹ́rẹ́ tó pass. Bọ́lá ń ṣe fún nìyẹn o. Ọwọ́ adi wípé tí wọ́n bá pe àwọn board of directors ibi tó wọn àtọ̀gá ẹ̀ tíjọ máa ń pàdé nìyẹn at the level wọ́n jọ wà ń bẹ̀. Wá gbàdúrà ta lẹni tó ń fi orí ọ̀fẹ́ rẹ̀ dí ìgbédìde mi lọ́wọ́? Ta lẹni tí ń fi orí ọ̀fẹ́ rẹ̀ àti ipò tó wà àti agbára tó ní tó fi ń ṣe ìdènà fún ìgbéga mi? Olúwa gbà kúrò lọ́wọ́ ẹ̀. Ẹ má ká kúrò lórí ẹ̀. Ó yá sọ́ di àdúrà orúkọ Jésù ẹnikẹ́ni tó ń lo orí ọ̀fẹ́ àti agbára tó ní àti ipò tó ní àti ọlá tó ní láti dènà ìgbéga mi láti dènà ìgbédìde mi. Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́ o Olúwa o gbogbo orí ọ̀fẹ́ náà ká kúrò lórí ẹ̀. Ẹ̀mọ́ ká kúrò lórí ẹ̀. Ayérayé ká kúrò lórí ẹ̀. Ọmọ bá ká kúrò lórí ẹ̀ lónìí. Gbọ́ Jésù Olúwa wa àmín. Bàbá kan náà ránṣẹ́ Ọlọ́run kan náà ńgbà tán lead wa ládùúgbà ńgbà yẹn bàbá yẹn may still rest in perfect peace now. Ńgbà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ ẹnìkan wà nínú ìjọ tí wọ́n wà ńgbà yẹn tó jẹ́ wípé ẹni tá à ń wí ó ní owó débi pé ṣẹ̀kẹ̀rẹ̀ owó ni ó sì ní ipò nínú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ipò ó wà ní ipò. Ó bá pé kán mi wá kán wá ṣe ẹnìkan játijàti àbí kán lọ wo ilé yẹn kó yóò wo kó lẹ́yìn bẹ́ẹ̀ náà ni. Ó tún wà ní ipò nínú ìjọ
tẹ́ pé ipò tó wà gíga ṣùgbọ́n gbogbo ipò mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fi ń terrorize bàbá wa inú Olúwa ẹ̀ ló fi ń terrorize ẹ̀ bàbá yìí wá wò pé ok á lọ rèé bá bàbá yẹn wá lọ pẹ̀lú orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún ó ní gbọ́ ètò ṣe tó lẹ́nì ó ní owó ó fi ń jayé mi lógun ó wà ní ipò nínú ìjọ ó fi ń jayé mi lógun ó wà ní ipò ní orílẹ̀-èdè ó fi ń jayé mi lógun mo wá lu àṣẹ òde ọ̀run àṣẹ ìpè tí Ọlọ́run fi fún mi lónìí mo kó gbogbo ipò mẹ́tẹ̀ẹ̀ta tó o ní mo pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ àgbàkú lọ́wọ́ ẹ lónìí ọlọ́dẹ̀gbọ́ bàbá ẹni tó ń fi ipò àti àṣẹ rẹ̀ tó fi ń jẹ ní ìlógun ó ráre kú ni ó gbàdúrà ta lẹni tó ń fi orí ọ̀fẹ́ tá a fi fún tó fi ń jà mí lógun ta lẹni tó ń fi ọlá tá a fi fún tó fi ń ní ayé mi lára ta lẹni tó fi ipò bóyá lórílẹ̀‐èdè ló wà ní ìwọ tó bá wà lórílẹ̀‐èdè tó ń gbọ́ mi tó jẹ́ gómìnà tó mọ̀ pé mi náà ń gbàdúrà yìí gbogbo àwọn èèyàn ń gbàdúrà yìí àbọ̀ jẹ́ ààrẹ àbọ̀ ń gbàdúrà yìí tó jẹ́ pé ipò yẹn òfin ní ìlú lára ni òfin ní ìran kan lára ni òfin ní ẹ̀yà kan lára ni òfin ní orílẹ̀-èdè kan lára ni àdúrà yìí kò lè pè fún ẹ o kò lè pè fún a sì máa gbà á máa gbà á gbàdúrà tá lẹni tí ń bẹ nípò àṣẹ wo ni wọ́n ń lò lé mi lórí tí wọ́n fi ń jẹ gàba lé mi lórí Olúwa gbà kúrò lọ́wọ́ wọn lónìí gba gbogbo ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń lò gẹ́gẹ́ bí agbára gbogbo tí wọ́n ń lò tí wọ́n fi ń jẹ́ èèyàn tí wọ́n ń lò lórí ayé mi láti fi ní mi lára ẹ má gbà kúrò lónìí Olúwa gbà kúrò lónìí ó yá gbàdúrà yẹn dáadáa orúkọ Jésù gbogbo ipò tí ẹnikẹ́ni ń lò yálà nínú ìjọ ni yálà ní orílẹ̀-èdè ni yálà ní àyíká ni yálà ní àdúgbò ni tó fi ń ní mi lára tàbí tó fi ń ní ayé mọ̀lẹ́bí mi lára Olúwa irú ẹni bẹ́ẹ̀ orí ọ̀fẹ́ náà ká kúrò lórí ẹ̀ ipò náà gbà kúrò lórí ẹ̀ gbà kúrò lónìí Jésù Olúwa wa á wá gbàdúrà yìí Ọlọ́run ò la ibú ayé já rìn láàrin orílẹ̀-èdè Olúwa rìn láàrin ìjọ Olúwa rìn láàrin ilé iṣẹ́ gbogbo ẹ̀ tá a fi orí ọ̀fẹ́ fún tó ń fi orí ọ̀fẹ́ rẹ̀ jẹni níyà gbogbo ẹ̀ tá a fi àṣẹ fún tó ń fi àṣẹ rẹ̀ ní ayé ènìyàn lára fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn gbogbo ipò tí wọ́n gbà Olúwa ká kúrò lónìí orí ọ̀fẹ́ ayé wọn ká kúrò lónìí Jésù gan sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní ọ̀fẹ́ la fi fún yín o ọ̀fẹ́ ni kẹ́ fi fún ni gbogbo ẹ̀ tó wà lábẹ́ orí ọ̀fẹ́ tó ń fi orí ọ̀fẹ́ yẹn jayé mi lógun tó ń fi ọlá yẹn jayé mi lógun orí ọ̀fẹ́ ayé wọn Olúwa ká kúrò lónìí ẹ jẹ́ á sọ di àdúrà orúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tí ń bẹ lábẹ́ orí ọ̀fẹ́ tàbí ń bẹ ní ipò kan tàbí ń bẹ nínú ọlá kan tàbí ń bẹ nínú iyì kan tó ń fi ní ayé mi lára Olúwa ọlá náà ká kúrò lórí ẹ̀ ẹ̀mọ́ ká kúrò lórí ẹ̀ Olúwa dìde gbọ́ àdúrà yìí Jésù Olúwa wa àmín. À ń lọ sí ìpele mìíràn ọjọ́ ti lọ lórí mi ìfẹ́ pẹ́ púpọ̀ wá gbàdúrà ẹ jẹ́ àkọ́kọ́ gbàdúrà yìí ná ẹ jẹ́ á lọ sínú ẹ jẹ́ gbàdúrà yìí Olúwa o nu omijé mi nù lónìí Olúwa nu omijé mi nù kí o sì yí ìgbà rere kàn mí ọ̀pọ̀ èèyàn ní sọkún báyìí ẹlòmíì ti dé ìkóríta kò yé mi mọ́ ẹlòmíì oríṣiríṣi prayer point ló ti gbà ẹlòmíràn oríṣiríṣi ìsọjí ló ti lọ ẹlòmíì tiẹ̀ ti dẹrú àwọn wòlíì ojoojúmọ́ wọ́n sọ̀rọ̀ fún ojoojúmọ́ wọ́n sọ oríṣiríṣi fún wá gbàdúrà Olúwa nu omijé mi nù kí o sì yí ìgbà rere kàn mí Olúwa nu omijé mi nù kí o sì yí ìgbà rere kàn mí lónìí ẹ jẹ́ á sọ di àdúrà orúkọ Jésù Olúwa yí ìgbà rere kàn mí nu omijé mi nù kòríta wo ni mo dé tí mo mímí ẹ̀dùn Olúwa nu omijé mi nù lónìí òróró ayọ̀ tá lé mi lórí òróró ayọ̀ tú lé mi lórí òróró ayọ̀ ẹ má tú lé mi lórí Olúwa tú lé mi lórí lónìí Olúwa gbọ́ àdúrà yìí Jésù Olúwa wa ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan ìrànlọ́wọ́ aláìlẹ̀ ẹjá wo ìwé orin Dáfídì orí kejìdínlógún ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan
níbo lójú rẹ wà? A fẹ́ rí ọ, ojú àánú rẹ dà, sọ̀kalẹ̀ wá. Ọjọ́ ń lọ lórí mi, ó ti wá ń rẹ ọkàn mi. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan o, ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan. Níbo lójú rẹ wà? Mo fẹ́ rí ọ, ojú àánú rẹ dà, sọ̀kalẹ̀ wá o. Ọjọ́ ń lọ lórí mi, ó ti wá ń rẹ ọkàn mi. Ìrànlọ́wọ́ aláìlẹ̀ nìkan kan. Orin Dáfídì, Psalm 18 verse 28. Psalm 18 verse 28. Orin Dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ó nítorí ìwọ ni yóò tan fìtílà mi, tó fìtílà mi tàn. Ó gbàdúrà, Olúwa, aka ibi tá a kà yẹn torí àwọn tó wà lórí Adékúnlé Adédèjì kìíní yẹn ó pọ̀ sí díẹ̀. Ibi tí a kà ní Psalm 18 verse 28. Psalm 18 verse 28. Ó ní wípé Olúwa, nítorí ìwọ ni yóò tan fìtílà mi, Olúwa Ọlọ́run mi yóò tan ìmọ́lẹ̀ sí òkùnkùn mi. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà, ó ti ń dára fún tẹ́lẹ̀, ọkàn dé ibì kan kíní yẹn bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ díẹ̀díẹ̀. Ó jẹ́ wípé ẹlòmíì wà tó yẹ pé ìkórìíra tẹ́lòmíì wà báyìí, ó ń tiraka ni láti bọ́ rẹ̀, ó ń tiraka ni láti bọ́ rẹ̀, láti sanwó ilé. Olúwa ó tún fìtílà rẹ̀ tàn. Wá gbàdúrà, Olúwa tún fìtílà mi tàn, tún fìtílà ògo mi tàn lónìí. Ẹ̀mí mímọ́ o, tún fìtílà ògo mi tàn. Jẹ́ kó mọ́lẹ̀, jẹ́ kó ògo mi ó bẹ̀rẹ̀ sí ní fọ́ jáde. Ó yá bẹ̀rẹ̀ sí ní sọ di àdúrà. Orúkọ Jésù. Olúwa tún fìtílà mi tàn. Ẹ̀mọ́ tún fìtílà ògo mi tàn. Olúwa tún fìtílà ògo mi tàn. Wọ́n la àgbáyé já, a ó sìn mí bí ọba ni. Máa débi tí ìran mi ò dé rí o. Wọ́n la àgbáyé já, wọ́n la àgbáyé já. Olúwa tún fìtílà àwọn ọmọ mi tàn. Jẹ́ kí fìtílà ògo wọn kó mọ́lẹ̀ káàkiri àgbáyé. Wọ́n la àgbáyé já, a ó sìn mí bí ọba ni. Máa débi tí ìran mi ò dé rí o. Wọ́n la àgbáyé já. Olúwa tún fìtílà ògo àwọn ọmọ mi tàn. Olúwa tún tàn. Ọwọ́ ayé má jẹ́ ó ní ipá lórí fìtílà mi. Ọwọ́ òkùnkùn má jẹ́ ó ní ipá lórí fìtílà ògo mi. Olúwa tan ìmọ́lẹ̀ sí ìràwọ̀ mi lónìí. Olúwa tan ìmọ́lẹ̀ ńlá rẹ sí ìràwọ̀ ayé mi. Tan ìmọ́lẹ̀ ńlá sí ìràwọ̀ ayé àwọn ọmọ mi. Jésù Olúwa wa. Bàbá wo Genesis orí kìíní, ẹ bá ka ẹsẹ̀ kìíní sí ìkẹta. Ó lé àtèkọ́ṣe Ọlọ́run dá ayé àti ọ̀run. Ó ní ṣùgbọ́n ayé ṣe kíni? Ayé rí jújú, òkùnkùn bólẹ̀. Òkùnkùn ló fẹ́ gba ayé mọ́lódùmarè lọ́wọ́ ńgbà tọ́lọ́run dá ayé. Ọlọ́run sì fọ̀hún agbára jáde láti òde ọ̀run, ní jẹ́ kí ìmọ́lẹ̀ wà. Ìmọ́lẹ̀ sì wà. Gbogbo ojújú kákò. Wá gbàdúrà, Olúwa gbogbo ojújú ayé mi, Olúwa palẹ̀ ẹ̀mọ́ lónìí. Jẹ́ kí ìmọ́lẹ̀ kó tàn. Gbogbo ojújú ayé mi, ẹ̀mí mímọ́ palẹ̀ ẹ̀mọ́. Ó yá sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Gbogbo ojújú ayé mi, ẹ̀mọ́ palẹ̀ ẹ̀mọ́. Olúwa palẹ̀ ẹ̀mọ́. Gbogbo ojújú nínú ìrìn àjò mi, Olúwa palẹ̀ ẹ̀mọ́. Gbogbo ojújú tí ọ̀tá dà sí ìrìn àjò ayé mi, Olúwa palẹ̀ ẹ̀mọ́. 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 Jésù Olúwa wa. Ẹlòmíì wà, òkùnkùn ló fi ẹ̀wọ̀n dè mọ́lẹ̀ sójú kan ṣoṣo. Wá gbàdúrà, gbogbo ẹ̀wọ̀n tí òkùnkùn fi di ayé mi mọ́lẹ̀ sójú kan ṣoṣo, jẹ́ kó já lóòrọ̀ yìí. Fi iná já. Olúwa fi iná já. Ó yá sọ di àdúrà. Olúwa máa fi iná já sọnù. Gbogbo ẹ̀wọ̀n tí òkùnkùn fi dè mí mọ́lẹ̀, tó fi di àyànmọ́ mi, tó fi di ògo mi, Olúwa máa fi iná já. Ẹ̀mọ́ fi iná já. Olúwa fi iná já. Orúkọ Jésù. Olúwa fi iná já. Gbogbo ẹ̀wọ̀n tí òkùnkùn fi di ògo mi mọ́lẹ̀, Olúwa máa fi iná já. Ayérayé fi iná já. Ẹ̀mọ́ fi iná já. Olúwa fi iná já. Olúwa fi iná já. Olúwa fi iná já. Olúwa fi iná já. Gbogbo ẹ̀wọ̀n ètí òkùnkùn fi di ògo mi, Olúwa fi iná já dànù. Ẹ̀mọ́ fi iná já dànù. Gbogbo ẹ̀wọ̀n tí òkùnkùn fi di ògo ọmọ mi, Olúwa fi iná já dànù.
olúwa fi iná já dànù. Gbogbo ẹ̀wọ̀n tí òkun fi di ògo ìdílé mi, olúwa máa fi iná já dànù, máa fi iná já dànù, máa fi iná já dànù, máa fi iná já dànù. Rebra moko shende kakatra moko shanda, letro moko shende kakatra moko zanda. Jésù olúwa wa, wàá tún gbàdúrà pé olúwa o, gbogbo kùrukùru tí òkùnkùn fi bo ògo mi mọ́lẹ̀, tí ò jẹ́ kó lóore mi ó rí mi, olúwa fi ìmọ́lẹ̀ máa fi ìmọ́lẹ̀ yí dànù lónìí. Máa fi ìmọ́lẹ̀ gbogbo kùrukùru. Ẹlòmíì wà kùrukùru ti bò mọ́lẹ̀, olóore gan ò rí, ẹni tó fẹ́ ṣàánú ẹ̀ kò rí. Mẹ́bà fẹ́ kọ nǹkan kan, orúkọ ẹlòmíì wọ́n kọ. Gbogbo ìgbà ni wọ́n máa ń ṣe mistake lórí ọ̀rọ̀ tiẹ̀. Wá gbàdúrà gbogbo kùrukùru tí òkùnkùn fi bo ògo mi, olúwa máa ka kúrò pẹ̀lú ìmọ́lẹ̀ ńlá rẹ̀. Olúwa máa ka kúrò pẹ̀lú ìmọ́lẹ̀ ńlá rẹ̀. Ẹ jẹ́ á sọ di àdúrà orúkọ Jésù. Gbogbo kùrukùru ètí òkùnkùn fi bo ògo ayé mi, tó fi bo ògo iṣẹ́ ìránṣẹ́ mi, tó jẹ́ kó ògo náà ó yọ, olúwa o máa ka kúrò pẹ̀lú ọwọ́ ìmọ́lẹ̀ ńlá. Máa ka kúrò, pàṣẹ ìmọ́lẹ̀ sí ìrìn àjò mi, pàṣẹ ìmọ́lẹ̀ sí ìrìn àjò mi, pàṣẹ ìmọ́lẹ̀ sí ìrìn àjò mi, pàṣẹ ìmọ́lẹ̀ sí ìrìn àjò mi. Gbọ́ ọlọ́run àánú, Jésù olúwa wa. Ẹ jẹ́ á lọ sínú ìwé oníwàásù. Á lo ẹsẹ̀ yẹn náà láti gbàdúrà. Ìwé oníwàásù orí 9. Ìwé oníwàásù orí 9. Á ka ẹsẹ̀ 14 àti 15 títí dé 16. Ó sọ fún wa wípé ìlú kékeré kan wà àti èèyàn díẹ̀ nínú rẹ̀. Ọba ńlá kan sì sígun tọ̀ ọ́ lọ, ó sì dó tì í, ó sì mọ ilé ìṣọ́ tó tóbi tì í. A sì rí ọkùnrin tálákà ọlọ́gbọ́n nínú rẹ̀, òun sì fi ọgbọ́n rẹ̀ gba ìlú náà sílẹ̀. Ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó rántí ọkùnrin tálákà náà. Nígbà náà ni mo wí pé ọgbọ́n sàn ju agbára lọ. Ṣùgbọ́n akẹ́gàn ọgbọ́n ọkùnrin tálákà náà, ohùn rẹ̀ kò sì tó òkè. Ẹlòmíràn wà, kò sí business tí ò lè ṣe, kò sí business tí ò lè ṣe. Ọmọ ń pa òwò, ṣùgbọ́n kò rí àkójọ kankan rí. Ohùn rẹ̀ ò fọhùn lókè. Ẹlòmíì wà ní ilé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́, òun ni brain behind that business. Òun ni tí ò bá sí ilé iṣẹ́ yẹn, gbogbo nǹkan lọ jáì. Síbẹ̀síbẹ̀ nígbà tí ire ilé iṣẹ́ yẹn bá dé, kò sẹ́ni tí ń rántí ẹ̀, kò sẹ́ni tí ń rántí ẹ̀. Bẹ́ẹ̀ jẹ́jẹ́ láti wọ́n fún gan, ìyí máa ń là kàkà kó tó rí ni, ìyí máa ń là kàkà kó tó lè rí gbà ní. Wàá gbàdúrà, olúwa o, jẹ́ kó mi ó tókè, jẹ́ kó go mi ó fọhùn níbi gíga. Bàbá, aṣọ tó ń pa ògo tí ń bẹ lọ́rùn mi, olúwa bọ́ sọnù, ẹ má bọ́ sọnù. Àwọn tó bo ògo mi mọ́lẹ̀, every fame that is covering my glory, set it on fire. Father, set it on fire today. Olúwa fi iná jó gbogbo tó bo ògo mi mọ́lẹ̀, tí ó jẹ́ kí ire mi ó rí mi, tí ó jẹ́ kó mi ó tó òkè. Olúwa ká kúò, olúwa ká kúò. Ó yá sọ di àdúrà orúkọ Jésù. Gbogbo tó bo ògo mi, tí ó jẹ́ kó mi ó tókè, olúwa fi iná ká kúò, ẹ má fi iná ká kúò, olúwa ká kúò lónìí. Jésù olúwa wa. Ọjọ́ ti lọ. Wá tún gbà báyìí. Tá bá ń sọ yí pé ohun tó bo ògo ẹ mọ́lẹ̀, ẹlòmíì mọ́ ẹ ń fojú wò pé maybe aṣọ kan ni wọ́n fi bò. Yes, aṣọ kan náà la lè pé. Tó bá ń sọ yí pé olúwa o, gbogbo ohun tó bo ògo mi tí ó jẹ́ kó ògo mi ó jáde, ohunkóhun ló lè jẹ́. Bó bá jẹ́ èèyàn lọ́wọ́ à ń di ẹ̀ tó lógo yẹn ò ní, ọlọ́run mú kó ń bẹ̀, ọlọ́run ká kó ń bẹ̀. Bó bá ń sọ pé olúwa, gbogbo igi ìnira tó yí mi ká fà wọ́n tu, àwọn igi tí ní ayé rẹ lára, ẹnikẹ́ni ló lè bá, ẹnikẹ́ni ló lè bá. Wá tó gbàdúrà, aṣọ tó bo ògo mi mọ́lẹ̀ tí ó jẹ́ kó hàn dé, olúwa fàya lónìí, ẹ má fàya lónìí. Aṣọ òkùnkùn tó bo ògo mi tí ó jẹ́ kó fọhùn ní orílẹ̀-èdè tí mo wà, olúwa fàya lónìí, olúwa dáná sun. Ó yá sọ di àdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Aṣọ tó bo ògo mi tí ó jẹ́ kí ògo fọhùn, olúwa fàya, ẹ má fàya. Jésù olúwa wa. Ó tún wá gbàdúrà ẹ báyìí. Ìtì máa já mi tílẹ̀ ní àkókò tí mo bá fẹ́ gòkè, olúwa ṣí kúrò lára mi.
ìtì ń bẹ lára mi tí máa já mi sílẹ̀ ní àkókò tí mo bá fẹ́ gòkè, Olúwa bá mi ṣì dànù lónìí. Ó yá gbàdúrà yẹn kankan, orúkọ Jésù, orúkọ Jésù. Ìtì ń bẹ lára mi, tí ń bẹ lára mi, tí máa já mi sílẹ̀ ní àkókò tí mo bá fẹ́ gòkè, Olúwa máa ṣì dànù, Olúwa máa ṣì dànù, ẹ má ṣì dànù, Olúwa ṣì dànù, Olúwa ṣì dànù, Olúwa ṣì dànù. Jésù Olúwa wa. Ẹ jẹ́ kí n ṣàlàyé àdúrà kó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé ogun tí ń jà ara ẹ̀ ló wà. Ogun tí ń jà kò sí rí, kò rí. Ẹ jẹ́ kí n fún alápẹẹrẹ kan. Ṣé ẹ mọ̀ wípé obì, àwọn tá a gbé lóko obì, kola nut, àwọn kòkòrò kan wà tí máa ba inú obì jẹ́. Tá a bá gbé lóko, tá a bá gbé kòkó, tí àwọn kòkòrò yìí tí wọ́n bá dé ara kòkó wọ́n lè bàjẹ́. Ẹ rí i pé lóòrèkóòrè wọ́n máa ń fin ní tarí. Wọ́n á wá gamalẹ́yìn, wọ́n á fin, wọ́n á dà sómi, á fin gbogbo kòkòrò tí ó jẹ́ kí kòkó yẹn ó rí mú mi, tí ó jẹ́ kéwé rẹ̀ orúwé, á pa wọ́n dànù. Àwọn kòkòrò kan wà tí ó jẹ́ kó dìde. Àwọn kòkòrò kan wà ní àkókò, the season when your seasons of promotion come, àwọn kòkòrò yìí wọ́n á wá militate against you. Wọ́n á gbáwọ́ jọ̀pọ̀ tí ọ́. Wọ́n á ní kò ní Ọlọ́run fẹ́ fi wọ́n ṣòfò. Ọlọ́run fẹ́ fi wọ́n ṣòfò. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan. Bàbá kan wà tẹ́ pé bóun náà ṣe ń tiraka nìyẹn. Wọ́n wá gbàdúrà yìí fún bàbá yẹn. Ọ̀rẹ́ ti pẹ́ o. Bàbá tí mò ń wí yìí, àwọn ọ̀rọ̀ yẹn ti dàgbàdàgbàdàgbà, á ti lọ bọ̀tẹ̀ rí wọn là ń lò. Ẹni tí Ọlọ́run sì fi hàn ìránṣẹ́ Ọlọ́run kan. Ṣé a máa ń sọ wípé ìyá ẹni ní í ṣe ni bí? Wọ́n sọ fún un pé ìyá ẹ̀ ló ń ṣe, ṣùgbọ́n tọ́lọ́run fi hàn ìránṣẹ́ Ọlọ́run yẹn ni pé pé ìyá ẹ̀ ló ń ṣe, ṣùgbọ́n kò sọ fún un torí ó fẹ́ràn ìyá ẹ̀ gidi gan o. Lọ́ba pé òkè ń tá gbàdúrà ni wípé gbogbo tó lẹ̀ mọ́ lára tí máa ń fa ọjà tilẹ̀ ní àkókò tó bá fẹ́ gòkè, Olúwa kó bọ́ kúrò lónìí, Olúwa kó ṣí iná ṣí dànù. Wọ́n bá gbàdúrà yẹn lọ. Olúwa o, gbogbo tó lẹ̀ mọ́ mi lára tí ò jẹ́ kí ní tí máa já mi lẹ̀ lákòókò, tí máa já mi tilẹ̀ lákòókò tí mo bá fẹ́ gòkè, Olúwa finá bọ́ sọnù, finá jó sọnù. Wọ́n gbàdúrà yẹn. Ó tún wá gbàdúrà, bàbá yẹn tún ní pé ṣé o fẹ́ ká bá ọ sìnkú ọ̀tá ẹ? Ó ní a ó sìn. Wọ́n bá tún gbàdúrà, wọ́n bá tún gbà kọ́kọ́ kọrin, àtìgbé ọ̀tá relé, àtìgbé ọ̀tá relé, àtìgbé ọ̀tá. Wọ́n sì jọ sin ìsìnkú ọ̀tá fún un. Nígbà tó parí àdúrà, wọ́n bá lọ lé. Nígbà ó dago 2 òru, Hámọ́ Olódùmarè dáhùn lórí ọ̀tá rẹ̀, lódì ìyá rẹ̀. Ìyá ìké ókè bó ṣe sọ́lẹ̀ nìyẹn. Ìyá bá tiẹ̀ lọ. Lẹ́ni ìbá sunkún wá lọ́jọ́ kejì. Ìránṣẹ́ Ọlọ́run, nǹkan mà ṣeun. Gbọ́ kí ló dé? Ó ní ìyá òun kú, kinní kan, kò sówó, kò sí kan. Ìránṣẹ́ Ọlọ́run wá sọ fún ó ní gbọ́, Olúwa ní kí n sọ fún ọ wípé kékeré ni ti ìyá yẹn, pé láàrin oṣù 6 sígbà tó wà yìí mo mọ kọ́lé. Ó ní ọ̀tọ̀ nìkan tóun sọ. Bàbá lòun mọ̀ pé ó lè fi ń ṣe yẹ̀yẹ́ ni. Ó lòun mọ̀, òun mọ̀ pé ó jẹun lówó, ó jẹ òun gan lówó, ó ti yáwó. Ṣùgbọ́n tó Olúwa sọ fún mi ni mo sọ fún ẹ yẹn, pé láàrin oṣù 6 a ó bá ọ sílé. Ìgbà tí ohun tó ń bo ògo rẹ̀ mọ́lẹ̀, ohun tó ń bo àṣeyọrí rẹ̀ mọ́lẹ̀, ohun tó ń já tílẹ̀ nígbà tó kù láyé ẹ̀, ọ̀nà bẹ̀rẹ̀ sí ní ṣí fún, ọ̀nà bẹ̀rẹ̀ sí ní là fún. Láàrin oṣù 6 ọmọ kọ́lé, ọmọ ṣe ìsílẹ̀. Wá gbàdúrà. Ta ló ń bo ògo ayé mi mọ́lẹ̀? Ọwọ́ wo ló ń ní ayé mi lára tó ń bo ògo mi mọ́lẹ̀? Olúwa máa bọ́ sọnù. Ohun tí máa já mi sílẹ̀ ní àkókò tí n bá fẹ́ ní ìgbéga,
ohun tí ò jẹ́ kí ní ìlọsíwájú tí ń fà mí sẹ́yìn, ta lẹni tó dúró gẹ́gẹ́ bí aṣọ ìnira yìí, fi iná bọ́, ẹ̀mí mọ́ fi iná bọ́. Ó yá sọ di àdúrà, orúkọ Jésù, orúkọ Jésù. Ẹnikẹ́ni tó dúró gẹ́gẹ́ bí aṣọ ìnira fún ayé mi, tí máa fà mí sẹ́yìn, tí ò fẹ́ kí n ní ìgbéga, Olúwa fi iná bọ́. Ẹ̀mọ́ bọ́ sọnù kúrò lọ́rùn mi, bọ́ sọ ìnira kúrò lọ́rùn mi, aṣọ òkùnkùn lọ́rùn mi bọ́ sọnù, aṣọ ìyà lọ́rùn mi bọ́ sọnù, aṣọ àìríṣẹ́ bọ́ sọnù, aṣọ tí ń jayé mi lógun bọ́ sọnù. Dáná sun, dáná sun, dáná sun, dáná sun. Olúwa fi iná bọ́ sọnù. Gbọ́ àdúrà yìí, Jésù Olúwa wa. Tó ibi tá a fi àdàgbà ẹ̀ tì sílé nìyẹn pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jẹ́ á pàdé ní orí òkè lọ́la, ní ọ̀la Sátidé. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Houston, Texas, ẹ jẹ́ á pàdé nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára, English Soki Yorùbá Parish, tó kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099 ní sí nọ́mbà wa. Tẹ́ ẹ bá fẹ́ pè mí, ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí aago, ẹ pè mí lórí +1 281 857 3658. Lẹ́ẹ̀kan sí +1 281 857 3658. Òun náà ní nọ́mbà tí ẹ pè mí sí lẹ́yìn ètò. Olúwa bá ọ pàdé o. Gba àwọn kókó àdúrà yẹn tá a ti sọ yẹn, bẹ́ẹ̀ bá láǹfààní tẹ́ kọ sílẹ̀, bẹ́ẹ̀ bá kọ sílẹ̀, ẹ lọ tún ètò yìí gbọ́ lórí Facebook, kẹ́ ẹ share pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín, káwọn náà jẹ́ mùkúntùn ẹ̀. Olúwa kó wà pẹ̀lú yín, àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ na ọwọ́ yín sí orí tójú máwòrán yìí. Medosin talia daria zulia, wakati ndarua maka sindika yata nduria, waka maka shindika adulida, waya makuri izi makulindazia makulida, warasha tana makazanga, yekete ngiladu, wapingadi azuri, litantania na sakati ndaru makasaikara. Olúwa o, ọkàn tí ń wò mí, ọkàn tó ń náwó sí ojú fọ́nrán yìí, agbára rẹ kó wọnú ayé wọn lọ. Agbára tí ó dá wọn gbà kúrò lọ́wọ́ ogun, agbára tí ó bọ́ sọ ìnira kúrò lọ́rùn wọn, agbára tí ó sọ wọ́n di òmìnira kúrò lọ́wọ́ ọ̀tá, agbára tí ó sọ ayé wọn síwájú, agbára tí ó sọ wọ́n di ńlá, agbára tí ó fààyè gbà wọ́n, olùdájọ́ wọnú ayé wọn lọ. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Bẹ́ẹ̀ ni kó rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìpàdé orí òkè kókó àdúrà mi lọ́la ni o, lọ́la ni látago 9 òwúrọ̀ ṣaago 12 ọ̀sán, wákàtí 3 ni. Látago 9 òwúrọ̀ ṣaago 12 ọ̀sán, wákàtí 3 ni. Ẹ jẹ́ á jọ pàdé láti gbàdúrà, láti bá Ọlọ́run sọ̀rọ̀. Yóò sì dára fún ọ o. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé. Ẹ já sórí ọ̀fẹ́ àṣepọ̀, orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Fẹ̀mí àti Ọlọ́run àdàpọ̀ tiẹ̀ mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. Kó Olúwa kó bùkún fún yín o. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé o. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Agbára rẹ wá síbẹ̀, àánú rẹ wá síbẹ̀, mi ò léèyàn fagbára rẹ hàn. Ó léèyàn o Jésù lónìí o. Jésù yẹn ni kó lọ bá sọ̀rọ̀. Má gbẹ́kẹ̀lé wòlíì, má gbẹ́kẹ̀lé èèyàn. Ọlọ́run ni kó, Jésù ni kó gbẹ́kẹ̀lé. Dìrọ̀ mọ́, gbà á gẹ́gẹ́ bí Olúwa, gbà á gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Agbára rẹ wá síbẹ̀ o, àánú rẹ pọ̀ síbẹ̀, mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Ìwọ nìkan lágbára mi o Jésù, mi ò léèyàn fagbára rẹ hàn. Agbára rẹ wá síbẹ̀ o, àánú rẹ pọ̀ síbẹ̀.